Korede ń gbé kidney problem. Ọmọ rẹ̀ Ayọ̀mídé òun náà ní. Ẹ wò ó sì pé ẹ̀mí ọmọ yín fẹ́ lọ fí o. Ẹ̀mí á lọ fí o. So my advice kò donate kidney fún ọkọ ẹ̀. At least ẹ lè ṣì bímọ mi. Sóòdì ní ìsirà kidney rẹ tó fún ọkọ rẹ ebi ló fi lọ rè fẹ́yàwó mi èlé ọ. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá fún kidney ni dákun tírélà tó lọ gbéhùn ságbára rẹ̀ ká. Kọ́sì tó bá jẹ́ pé mo ríran dáadáa ni kò yẹ kí n dẹnu kọ́ ẹ̀. Wọ́n ní fẹ́ mi, gbogbo ayé mi wọ́n ni mo fi lò. Bá kun ọkọ rẹ báyìí tí ń sì fa kidney rẹ yọ bẹ́ẹ̀. Nǹkan kún ọpa mi lẹ́yìn ìgbà náà èmi mo sọ bẹ́ẹ̀ fún un. Kí mú kidney wálé rẹ kí n fi inú wó fún kí n yán kí n fi ṣe barbecue ó tẹ́ mi lọ́rùn ju kó wà lọ́dọ̀ ọkọ rẹ lọ. Yorùbá sọ wípé ọ̀rẹ́ ń dà mí máa da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ adìméjì. Bisola charge mi sí court pé òun fẹ́ gba kidney o. Fẹ́ gba kidney padà. Yes. Kí wọ́n bá mi rí lójú ẹ̀yìn. Iwájú ọ̀pọ̀ ọgbọ́ àkọ́kọ́ ìgbọ́ ọ̀rọ̀ má fi péré má fi má fún òkùnkọ́ orí ìyá àti Wọ́n lé mi. Tani? Kí lẹ mọ̀ nípa ọ̀pá àṣẹ̀báyé tí wọ́n wá láàfin? Ifá ní ọdún ìwàjẹ ọdún yìí. Kí ni òye ọ? Ọ̀rọ̀ gbá lẹ́nu yín. Inú wá ti rí yẹn. Àyè máa láyà o. Àyà mọ̀ kò yí o. Láti àkókò ilé ètò ìdílé èmi náà ti dọ̀gbọ́n lọ. Ṣé gbogbo wọn náà ní ìlànà? Ibi tí wọ́n bá ní kí gbégbé má gbé, gbégbé ṣe bẹ́ẹ̀, ó wò wéwò. Ká dáhùn bàbá rẹ̀. Ẹ ò bẹ̀rù rẹ o. Tá a bá mú sàkọ̀tì, tá a mú sàkósì, ìsàkóso àyè fún wa. Kí ló kọ rẹ̀? Wúrà ọ̀la. Wúrà ọ̀la.
Ẹ káàsán mi báyìí. Bros, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ àwọn daddy nǹkan. No, not at all. Sorry, àwọn daddy gangan mo fẹ́ wá rí. Mo fẹ́ rí wọn personally. Èmi manager bí ẹ má worry o. A gé block lẹ fẹ́ ra, ní block, a ní cement. Granite wà, yẹ̀pẹ̀ wà. Mo ń sọ̀rọ̀ cement àbí yẹ̀pẹ̀. Mo kàn fẹ́ rí wọn fún something very important. Báwo ni? Ẹ kú sí. Ẹ pẹ̀lẹ́, báwo ni manager? Ẹlẹ́ sá. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹlẹ́ sá. Ẹjọ́ mẹ́ta ni sá. Báwo ni iṣẹ́? Àdúgbò sá. Ẹlẹ́ sá. Àwọn fẹ́ bá ara jà. Àwọn blọ́ọ̀kù wá dá o. A ní 6, a ní 9, à ń báyàn yọ 4. A sì láwọn arìnrìn náà tó dáa. Wọ́n ṣàlàyé fún wọn náà. Mo ti rí gbogbo ẹ̀. Alọ́lọ́wọ́ alẹ́ ẹ́ńjìnì. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀ ló wà. Ẹ wò. Dádì ẹ̀rọ ta. Ẹ má bínú ẹ̀ kò sí bí àwọn fẹ́ ara block àbí fẹ́ ara báyìí ra cement. Èmi gangan wá rí personally. Personally? Bẹ́ẹ̀ni. Ó possible kẹ́ máa ti rojú mi rí. Mo kàn ní kí wá introduce ara mi sí i. Èmi ni ọkọ àfẹ́sọ́nà ọmọ yín gbọ́ tèmi sá. Bẹ́ẹ̀ni sá. Ọkọ gbọ́ tèmi. Sóun náà sì mọ̀ ọlọ́kọ. Ó mọ̀ dáadáa. Kódà gan mọ̀ pé mo fẹ́ rí ìgbà ilé mi. Kò sí wàhálà. Ọkọ mi fi ṣe surprise fún nǹkan tó fi ṣẹlẹ̀. Wọ́n sì ṣe surprise fún mi o. Bí wọ́n bá fẹ́ surprise máa ń surprise ohun tó wọ́n. Ọlọ́run gbọ́. Bọ̀ ó ti surprise báyìí. Ẹ máa bọ̀. Báwo ni máa ń jẹ sáájì tiwa? Kọ́kọ́rọ́ ọ́fíìsì náà. Ó yẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Wá bá sílẹ̀kùn. Wá sílẹ̀kùn. Ó ṣé mo dúpẹ́. Ìnáwó yóò wá pọ̀ ní gbogbo ìgbà. Mọ́mí kò pọ̀. Kó má dàbí pé mi ṣan ọ wá sí ìbàyìí. Oúnjẹ ọmọ ni ẹ̀yin máa jẹ jù bẹ́ẹ̀ lọ. Wá ẹmu tí ẹ mọ̀ torí ètò ṣe yìí àti ètò tí ń ṣe ó ti dá mi lójú pé oyin máa ṣe jù bẹ́ẹ̀ lọ ni. Ọlọ́run á bá mi ràn ẹ́ lọ́wọ́ ojú òní tí ẹ káàbọ̀. Máa ń dáwọ́ látẹ̀lẹ̀. Ẹ káàbọ̀. Ẹ ti lálejò. A ti lálejò. Kódà ẹ̀wọ̀n tó gbé wá fún mi rè. Fún ọ báwọn, fún wa àbí fún ọ ló búrà sọ gbọ́. Fún wa. Dádì, ẹ má bá wọn jà sí ẹrú obìnrin ni. Ṣé pampasì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni? Ṣé bí kí ni mílíkì mò ń wò yìí? Obìnrin máa dá mílíkì. Irọ́ náà pa. Ohun tó bá ti kàn mí ó kàn yín náà. Ọ̀dà kó lè délé dùn. Ó dá ohun tó gbé wá fún wa rè. Kò ní tán lọ́wọ́ ẹ̀. Àmín. Àwọn máa rí ṣe o. Àmín. Ẹ̀yin máa wọ̀ yẹ sílẹ̀ fún. Máa ṣe bí ṣe máa ń ṣe yẹn gidi lọ. Ó parí. Ẹ ṣeun. Ó parí. Ọmọ sánsán. Ọmọ sánsán. Kíní kan tẹ̀ ló ń gbọ́dà mi. Ìyàwó mi, mo ń béèrè lọ́wọ́ ẹ pé irú ọ̀lù ló máa like ká lọ sí Ìkẹjà ká lọ wọ àwọn ọ̀dù bá wà pa. Ó kàn sọ fún mi pé òun ò mọ̀. Ó mọ̀ yóò yé mi o. Bí a ti bá rí kí n sọ fún yín. Ẹ bá ń béèrè lọ́wọ́ irú ọ̀dù wa máa like. Họ́ọ̀lù fún ti ìyàwó. Fún wedding wa. Ń gbọ́ kí ló dé tí o mọ̀. Dájú mi ìmọ̀ náà ni. Kò bá jẹ́ ní ìsìnkú náà láti ṣe ìsìnkú. Sórí mímọ̀ tó ọmọ tẹ́wọ́ ìgangan ni ndú ẹni. Kí lọ mọ̀ ń bẹ̀ sáàsẹ̀sẹ̀ ń sọnù lẹ́yìn. Má dá lóhùn bí ọba mọ̀ èmi mọ̀. Ẹ má gbà họ́ọ̀lù. Má wo ìṣòwò. Àákànra ṣe ń tà sí inú bí wọ́n ní á máa pariwo. Sọ gbọ́ bí sọ ní bàtà yẹn máa dọ̀wọ́ bò báyìí tí ọba máa bù jẹ. Bọ̀ sá Yorùbá náà ló tún ní bàbá ṣe ní làǹkó ni lórí tó ṣe bí òwe. Ẹ mọ̀ pé lẹ́nìyàn ni mí. Mo ń fi èèyàn mímọ̀ ṣọ̀rọ̀. Mo dẹ̀ mọ àwọn èèyàn gidi. Ká wá gbọ́ pé mo fẹ́ ṣe wedding. Kì í máa ṣe ń ṣètò ìrùn dáàdì kó lè wá òkè. Ẹ jẹ́ ká ṣe káwọn èèyàn mọ̀ káyé gbọ́ káwọn mọ̀. Irọ́ má jà síbẹ̀. Mo takò. Sọ gbọ́. Járọ̀ sódẹ̀ bá ti bímọ. Ẹ wá lè lọ ṣe tó bá wọn. Àbí kẹ́ ẹ ṣe báyìí. Tẹ́ bá ti mú kúrò lọ́dọ̀ tèmi ní àyìn. Tẹ́ ti mú délé yín o. Bẹ́ẹ̀ bá fẹ́ dá nǹkan lẹ̀. Àmọ́ ẹ jẹ́ àṣẹ ní gbẹ̀ngbọ̀n kẹ́lẹ́. Ẹ máa dé after party. Ẹgbẹ́ máa sìn kankan. Àwọn nìkan. Bí àtẹ̀wá fẹ́ràn ara bí a 50 lọ́dọ̀ wa 50 lọ́dọ̀ yín. Ó ti bó o lọ́fà. Ó ti bó o ṣíáṣíá. Èèyàn 100 a sì ní wọ́n má pariwo. Ẹ má pariwo gan ti dáriwo lẹ̀.
tọ́gbọ́ wo bí má jà sí kankan má jà sí kódà wo èèyàn 3 péré ó ti tèmi lọ. àwọn 3 ọgbọ́dọ̀ ju 3 lọ náà mò ń béèrè ni. mo fi ń sọ̀rọ̀ pátápátá wa ti ẹ̀jẹ̀ 5 ó sì dá. ẹ má jẹbẹ ká ẹjẹ ṣáàjà ṣe mo ti sọ títí yọ mo fẹ́ bẹ. sórí n tèmi fẹ́ bá ọ sọ mo fẹ́ kájọ ọ̀rọ̀ pọ̀ nígbà táwọn méjèèjì yòókù tí wọn láwọn ti ṣetán àwọn ọkọ wọn ti ṣetán láti ṣèyàwó ọkọ rẹ tí mo ní ọba sọ̀rọ̀ kí lèsì tó ló fún un. dáàdì mi èmi àtọkọ mi ti sọ̀rọ̀ ṣẹgbọ́n àwo ò tí rẹ̀dì màmí ẹ sọ fọ́kọ yín ní pé àwọn méjì tó ti fẹ́ ṣe wedding yìí o kàn lọ ṣe wedding tiwọn fún wọn tí àwa bá ti ráyè táwa bá ti rẹ́dì màá jẹ́ kán mọ̀ bàbá mi ń sọ fún yín láti jọjọ́ yìí ìpè kẹ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀ tó bá yá ń sìn ẹni mò ń gbóyin lẹ́nu ẹ fi mí lọ́rùn sílẹ̀ tá a bá ti rẹ́dì àwa máa ṣe wedding tiwa mi ò fẹ́ àkójọpọ̀ mi ò fẹ́ akówọ́jọ ẹgbẹ́ dá. sórí ohun tó dáa jù láyé ni pé ká ṣẹ́ńjọ́ kan náà torí ọmọkùnrin ọkọ rẹ mo ti rí mo bá sọ mo wà lọ fúnra mi pé ń gbọ́ kí ló dé wọ́n ní ọwọ́ àjẹ sàárà ọlọ́jọ́ wọnú. kí lẹ̀ ń dara yín láàmú fún torí pé kí ni mi ò lè rí nǹkan tẹ́ fẹ́ bọ́kọ mi sọ ó máa padà sọ fún mi ni tèmi dẹ̀ ló máa ṣe for now bàbá mi tá a bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ yẹn ló máa fi lélẹ̀ mami ẹ bá mi bá wọn sọ̀rọ̀ o ìsìn náà máa ní mò ń gbọ́ àwọn lẹ́nu o mi ìfẹ́ wàhálà o. ọgbọ́n tí ń wí báyìí. ẹ kí ni wàhálà ẹ kí mi ò mọ èyí tó gbé yín ṣubú nínú tó wà nílẹ̀ yìí ó ní àwọn òyì tí ì ṣe tán ẹ fi wọ́n lẹ̀ ẹ́ bí Táyé bá lóun ti rẹ́dì tí Kẹ́hìndé ní òun ì tí ì rẹ́dì kò mú jà lọ́wọ́ o tí A bá sọ wípé òun lòun ti rẹ́dì láti gbà tí B bá sọ wípé òun ì tí rẹ̀ èmi ò rò pẹ́jọ́ wà nínú ẹ̀ gbogbo ẹ̀ ló dẹ̀ yé mi mo mọ̀ pé torí tara ẹ̀ ni ohun tó ń ṣe tó fẹ́ kí wọ́n láwọn òyì tí ì rẹ́dì ẹ jẹ́ ká ṣe tàwọn tó ti rẹ́dì kò sí wàhálà ń bẹ̀. torí o ò lè má mú ọ̀rọ̀ kan mọ́ dojú ọ̀rọ̀ rò èyí tó jẹ́ àǹfààní ọ̀bẹ ò ní rí ṣé tá a bá ṣe kínní lẹ́ẹ̀kan ṣé a máa náwó ẹ̀ méjì. jọ àǹfààní kí ló wà níbẹ̀. a ní ká ṣe lẹ́ẹ̀kan ká má náwó nákúnà. ṣé wọ́n lọ ni kò náwó ni nígbà tọkọ ẹ̀ ní òyì tí agbára kí ni tí ẹ fi lẹ̀ ẹ ṣe tàwọn tó ti rẹ́dì. ṣé ká wá àwọn méjì ṣé ká tún àwọn yẹn mọ́lẹ̀. ẹ kú ọbẹ̀ ṣé ó ní nǹkan míì nú ni ṣé ó ní nǹkan míì nú. pàdé ẹ ti má rí báyìí. àbí ìgbà mélòó ni. ọkọ ìyàwó ọkọ ìyàwó congratulations ẹ jẹ́ àwọn àlọ́ ní báyìí. sásìkò kò tẹ́ yà. ẹ kú jókòó ẹ wò ẹ má bínú bó ní nǹkan ṣe fẹ́ la ṣe bá fẹ́ ní o ọmọ eléèyàn ni mí o tó jẹ́ pé tí bá pe èèyàn 5 èèyàn 200 ló máa dá mi lóhùn ṣùgbọ́n bí bàbá ọmọ ṣe lóhùn fẹ́ òun ni o àbó nǹkan ló lóhùn fẹ́ bẹ́ẹ̀ fẹ́ yìí náà pé kẹ́ má mọ̀ bí yín dání rẹpẹtẹ. bẹ́ẹ̀ni àwa náà pọ̀ jù báyìí lọ àmọ́ ìgbà tẹkíníkà ṣe níwọ̀n bàbá àti sílẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á bàbá yín gbé ìyàwó yín abọ́kùnrin àbúrò àbúròbìnrin àbíyè agbára Ọlọ́run. Ọ̀dà mo kí gbogbo ẹ̀yin àná mi o àdúrà yín ó gbà wọ́n ẹ̀ ní ṣíṣe o ọkọ ìyàwó oríire ò ní burú kò kú nǹkan kan mọ́ sẹ́bẹ̀rù kò àbí kí ló tó kù. èèyàn kan tó kù fún wa ní bàbá òun là ń dúró dé báyìí lẹ́yìn wọn nìkan kò sẹ́ni nínú. kò sẹ́ni kankan mọ́ kò tí ẹ̀ sẹ́ni kankan tó kù bàbá lẹ́yìn Ọlọ́run nìkan ni bàbá kú má retí èèyàn kankan èmi sọ pé kẹ́ má pọ̀ ó ní iye ìṣẹ́jú tí mo fún ìṣẹ́jú 10 ẹ má jẹ́ òde ṣe ti kọ́ ẹ máa lọ pàdé ilé ọ̀dọ̀ tí yín 5 minutes ẹ lọ lò ilé ọ̀dọ̀ yín. kò sí problem sir. ẹ ti fẹ́ expire tẹ́ bá ti ń gbọ́ pencils up down ní nǹkan parí rùn ṣé fẹ́ rú ìyàwó rẹ̀ kò sí wàhálà. ẹ jẹ́ bá yín gbé. ẹ má ṣe yọnu jókòó ẹ wọ́n mú yàwó. owó ìyá gbọ́ ọmọ gbọ́. owó ló wà nígbà. ìyá gbọ́ bàbá gbọ́ mo ti gbọ́ tipẹ́ sówó lẹ́sẹ̀ fẹ́ máa fi bribe mi kí n tó lè gbọ́ ẹ nígbà tí ẹ̀pẹ́ gé mi létí lọ ẹ wo ìyàwó yín bọ̀ láìpẹ́ ṣé bẹ́rù ìyàwó rẹ̀. ẹ jẹ́ kó bá yín gbé. ẹ má ṣe ìyọnu yóò máa fàágùn
ẹ má fàgùn. ẹ wò ẹ má bù tí owó ìyá gbọ́dà tí bàbá tó gbọ́dà owó ọmọlé ìyàwó lé ó pé síbẹ̀. ṣó ti pé ṣé gbogbo ẹ pé àdà fún yín ojú òní tí oúnjẹ wa ni ó di dandan ká gbà. ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ lè yàwó. Ọ̀sìnkí o, ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ lè yàwó. Ọ̀sìnkí o, ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ lè. Ẹ̀rọ pọ́lísì kì í máa ṣe ìyàwó fọ́mọ kí n kí máa dárin ni. Ẹnu kíkí kọjá tó bá mi sọ báyìí sí. Ṣé ẹ sọ fún mi jẹ́bi fílẹ̀ ní sí? No, ṣé Dọ́mi sọ́ra ṣe lọ́dún mi àbí? Lọ́jọ́ yẹn mi. Ẹ̀gbọ́n ẹgbẹ́ mi ẹ̀ ní sùn. Àwọn ọ̀dọ́ bá mi sọ ẹ̀gbọ́n tẹ̀sán rẹ̀. Sọ́rí mo kò fẹ́ mi ṣèyàwó àbí. Lẹ́yìn ìgbà tí mo sọ fún tán, ẹ fílẹ̀. Màá jẹ́ káwọn tó ní wọ́n gbòkú ẹnu lé. A mọ̀ pé èmi lọ́kọ̀ àbúrò ìbùkún rẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe mi. Ìfún kọ́kọ́ ló àǹdù kìíní dáadáa. Ìbá máa ní òṣàjẹ́ pé méjì òbí òde ló àti àǹdù ẹ̀ dáadáa kò ní lè tó ògbélé ògbà rẹ̀ ògbà rẹ̀. Ṣé o sọ fún rárá ni? Mo sọ fún náà ọmọ kan tí mo lọ ṣeré ni. Ó máa ṣe tinú ẹ̀ ní náà. Ṣé mo fọkàn pé ṣe? Kò sí nǹkan tó bad. Àbá ṣe ń lọ yìí sìn. Kò bad kó náà tẹ̀lé wa. Àbí náà ṣé mi sọ fún kókè lọ ni? Ṣèbí wo ló ibùdó fẹ́ wúlò lè ṣe báyìí fún mi? Ọmọ náà ṣe ẹjọ́ ń tọrọ ẹjọ́ kí ni kí ló fẹ́ kí mo ṣe fún? Bọ́n nǹkan ni mo ṣe fún náà. Ìyẹn ti lọ má jẹ́ ká take time wa mọ́ jẹ́ ká round up. Jamanu. Àbíkọ́ sásìkò jẹ́ Jamanu ọdún wọ́n wà ní venue. Ẹ̀wẹ̀ máa wọ̀ yára kí change. No, ní láti wọ́n lé mọ́. Má ṣe máa máa aṣọ mi. Ẹ̀ka ṣìnà ẹ̀kọ́ ṣìnà. Ẹ̀kọ́ ṣìnà. Jọ́sọ̀ ti bá rí mi jẹ́ o. Ọlọ́run Jọ́sọ̀. Ẹ jẹ́ ká ẹ sọ mí lẹ́nu kẹ́ kó ṣìnà. Ẹ kó ṣìnà. Ọjọ́ ayọ̀ lèmi jẹ́ má bọ̀jọ́ ayọ̀ rẹ̀ jẹ́. Ọjọ́ yẹn máa ti dún ọmọ àdọ́jọ́ bàrújẹ́ ni. Ó máa dọ́jọ́ bàrújẹ́ ni. Mo fẹ́ kí ẹ̀ máa ṣe lóòótọ́ tí ẹ̀ máa dùn sí. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà a máa ní sùúrù. Mo fẹ́ gbé báyìí àjọsọ. Gbé. Mo rí ní yóò tún gbé fóònù. Ẹ̀lú ọ̀rẹ́ mi, Jọ́sọ̀ ti bá yé mi jẹ́. Ọlọ́run ní jẹ́ kó bá yé ẹ jẹ́ kó bá yé ẹ jẹ́. Jọ́sọ̀ ti fẹ́ fẹ́yàwó ni. Ẹ má jẹ́ wojú yìí o. Ẹ má jẹ́ wojú yìí o. Wo náà rẹ̀ dí báyìí. Ẹ má jẹ́ wojú yìí o. Ó dà pé mo kọ́ tó ṣẹlẹ̀. Ẹ kò sí lọ, mi ní ká fi mí lẹ̀. Ẹbí kan mi wà bẹ̀, ẹ pàtàkì lé mi. Kí ló dé? Wo ní sùúrù wá fa. A máa fẹ́ sùúrù ìyànjọ́ tó wà lẹ́yìn. Jẹ́ kọ́ lọ náà tó bá dé àwọn ẹ̀yọ́. Ẹ kò sí lọ, ẹ kò sí lọ. Ẹ kò sí lọ, ẹ má jẹ́ kí lórí burúkú ọ̀dàlẹ̀ ọkùnrin. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. Àwọn ọ̀nà ṣe mi ò fún ayé tó báyìí. Ẹbí mi ò dáa tó ní àjọsọ. Àjọsọ báyìí mo máa fẹ́yàwó lé mi. Lọ́jọ́ ayọ̀ rẹ̀, ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀. Ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀, lọ́jọ́ ayọ̀ rẹ̀. Ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀, lọ́jọ́ ayọ̀ rẹ̀.
ìwọ wá lọ start ọkọ̀ let's go oya ẹja máa lọ lé owó lẹ̀ wá lọ. yà lọ. Oya já lọ ìwọ wá wọlé má bọ̀ wá wọlé come and enter wá wọlé baby mi come and enter ìwọ wọlé àmà ìyá oh gosh agbe nǹkan wa move the shit I'm wedding today. Kanayo. Let's go. You got in that Dubai. Tí ìgbà àti late báyìí. Ó ga o. Ẹ ṣe ẹ̀ ló dẹ̀ tí ì pé èṣù yẹn ń gbógun gidi báyìí. Ẹ gbóṣù yẹn ń gbógun gidi báyìí. Ó tẹ̀ dá o. Ẹ wo nǹkan tẹ́ ń ṣe. Lọ́gbẹ́ kan lọ́rọ̀ epo látẹ̀kàn. Ẹni mọ́ gbé ibi tá à ń lọ, ẹni gbọ́ ọmọ ẹ̀yà rere gan. Ó ní àgbọ̀dọ̀ ní 5 to 12. Àdègbọ̀dọ̀ ní 5 after 12. Exactly 12 gbogbo làbọ́dọ̀ dé bẹ́ẹ̀. Tó wà ní kọjá 12 báyìí. Àgbà àwọn ọmọ ẹ̀rẹ̀ mọ̀. O ṣàmọ̀ bí nẹ́tíwọ̀kì ìlú ìṣerí. Ilé epo la wà látẹ̀kàn POS là ń try network. Ẹ wo ẹ̀jẹ̀ ẹ máa já ẹ̀dá máa lọ. Ní sùúrù ìta. Wọ́n ní wọ́n fariwo ṣé ó tó ẹ̀ lásìpọ̀. Kíni ìdùnnú wa wọ́n ti mú ìyàwó wa ẹni ká máa gbọ́ kìlọ̀kọ̀ kí ló ní ká play orin kíni orin òkú ń lé ìyàwó. Ẹ̀sà ṣe bẹ́rù iná rẹ̀ ẹ̀rù wà nígbà. Ọmọ kó dọ́ọ̀lù wo ló wá kiri tó mọ̀ ju ògógóró lọ dọ́ọ̀lù wo ni. Ẹ kú jókòó ó jàre àbámi fóònù àkúnàwó èlé aládùn tó pọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ni mà à ń bọ̀. Àlá ń bọ̀. Wọ́n ń bọ̀ náà ni ẹjọ́ ń bọ̀ ni ẹjọ́ kò ń bọ̀. Ìbí mi mo kó yín wá wọ́n ń bọ̀ kò sí kankan ìyàwó gbogbo yìí. Padà Amuda. Padà Amuda. Ẹ̀yin wá ṣe ìyàwó. Padà Amuda. Ẹrù ìyàwó bóun náà ló ní nǹkan ẹ̀. Wà á tẹ̀ yìí kọ́kọ́ ẹ̀ náà. Mọ́mí, ó ń jọ máa ọ̀rọ̀ ọkọ ẹ̀ ni, ó ń fi ìfẹ́ hàn ní ìyàwó dáadáa ni. Ó dáa. Omi dà. Omi. Ọkọ gbọ́ tèmi. Wo Olúwa nìkan ni kó jọpọ̀ tí wá bá ṣe wà yìí. Olúwa nìkan ní gbọ́rọ̀ anybody. Mo ti di Àṣàkẹ́ wọ́n ti gé tì mí lọ. Kí ló ṣẹlẹ̀ gbọ́ tèmi? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Bí ẹ̀mẹ́rin alọ̀kan Olúwa ẹ dákú ọ̀rọ̀ mílíkì sí mi lẹ́nu. Mo tún come back. Jọ mélòó ni blood gan? I'm short of blood. Mélòó la ti ṣe?
mélòó la ṣe iṣẹ́ tó ṣe ṣúkẹ́ṣúkẹ́ yẹn tó lọ ń ka 5 mo sọ fún ipa ṣe ń lọ sórí 15 after the 15 tá bá lọ ṣe ẹyọ kan ṣáájẹ 16 tó bá dẹ̀ dalẹ̀ a máa continue èyí tó kù jọ. 15 di 16 tó bá fẹ́ gbá World Cup gan how many match náà máa ń gbá tó bá fi gba champion ẹ mọ̀ gbà mí torí Ọlọ́run èmi 50 sorry ìwọ̀nba mẹ́rin tí mo ṣe gan ọmọ kan tó ṣe mí o ara mi ń gbọ̀n mo sì wà tí ẹ kọ́kọ́ bá mi wá mílíkì náà bá mi wá mílíkì kí n jẹ́ kọ́kọ́ mu mílíkì let me recover. mílíkì tí mo kó sínú ilé yẹn kò tí ì mú débi kankan náà. gbọ́ tèmi mo fi Ọlọ́run bá mi bẹ̀ gbogbo kan tèmi ò ṣe tẹ́lẹ̀ lélẹ́yìí o mo rò pé champion ni mi ni àti local champion ni mi. ṣòro bó tẹ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí mo ti fojú bọ́ṣọ lára ẹ̀ kí ni ìgò tún rẹ́ ni. ẹ jọ sí ọwọ́ ẹ má ní kó ìwọ̀n mọ́ bá aṣọ lára yẹn ni sórí kó má fojú bọ́ aṣọ kó má fi kankan bá aṣọ èmi ò lè ṣe nǹkan mọ́ ó ti rẹ̀ mí kí ló ṣẹlẹ̀. ọjọ́ iṣẹ́ wo ló gbọ́ ó máa ṣe òun. èmi ò mọ bí tó ṣe rálà bá tuntun ọ̀dọ́ tiẹ̀ sí tó fi jẹ́ kó jìnnà sórí má fi nǹkan tó lọ ṣe fẹ́mi kò ju kóró pe lọ ibi tó lè dé ó níbi tó lè rálà bá tùdé bóyá kó wá wọn níbi àrùtì lọ èwo ní mo wà yìí àyà mi ṣe gúle. ṣé mo tó ṣẹlẹ̀ ń sìn kò wá ṣe ẹ̀ẹ̀kan péré sí i tó bá ti ṣe ẹ̀ẹ̀kan péré máa wà òkè tó bá dẹ̀ dálẹ́ à continue. mo tún máa continue lálẹ́ láì pa mí mo ti kú fúnra mi justice for me mo ti kú báyìí. ọkọ gbọ́ tèmi. òkú ò kì í sọ̀rọ̀ a ní mo ti kú ó sì pé ọkọ gbọ́ tèmi I'm dying. ó ti dá bó ṣe wà yí gan ó pè mí ìwọ ṣáà má sọ nǹkan kan jẹ́ kémi bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ó sọ nǹkan kan tó bá kú tó bá yà wá dìde jẹ́ ń bẹ̀rẹ̀ láti rí. so tó fẹ́ rókù ọ̀run ni. Kí ni metro ta? Result ẹ̀ náà ni ó ta single 7 ó ta 41 ó ta double 3. Ṣé fẹ́ gbọ́? Wàláì ó yẹ kí n mú wọ́n yẹn kí n gbé sórí 4 màá dé 141 ó ní iye tí máa ti gbà lé ní báyìí. Jẹun. Ọ̀sẹ̀ yìí gbúdọ̀ dá o. Ó yá bá mi ta single 2. Sí ó sì sàbí. 06 kó wá bá mi ta 47. Kó bá mi ṣe 48 yẹn ní two shop. Lórí kí bá ń play orí lẹ́fẹ́ gbé. Bá mi gbé single 2 yẹn ní 3000. Ìkejì yẹn bá mi gbé ní 115. Èmi ni Jasper ló gbé àwọn wa bá nínú ilé. Inú ilé yóò ní gbà wá. Jasper gbé àwọn wa bá mi nínú ilé. Ó dà. Jasper olórí láyà gbéyàwó wa bá mi nínú ilé wà á gbà ẹ tí ò mọ ẹ bá ẹ dá sí kò tí ó dúró jàre máa bú ẹ tòrótòró ni nínú ilé ìkan náà Jasper gbéyàwó wa bá mi nínú ilé ó gbéyàwó wa ká mi mọ́nú ilé Alo ambe. Èmi Gbémisọ́lá ni Jasper sílẹ̀kùn mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ó fẹ́ bá mi sọ̀rọ̀. Láago mélòó? Dúró. Jasper bọ́ta mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ wà important kí n bá ẹ sọ̀rọ̀ lálẹ́ yìí bọ́ta. Kí ló sílẹ̀kùn fún wọn? Fún ọkọ̀ kan bá mi sọ jẹ́ kó dọ̀la. Jó dàrọ̀ la. Màá gbọ́ kí tó lọ bí iṣẹ́. Jó dọ̀la. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ló máa fi kún rẹ̀ mo dé ìṣubú. Jasper bọ́ta o ó yín ni mò ń gbọ́ yẹn o Jasper bọ́ta o pẹ̀lú àtọmọ aláṣẹ́wó tó jẹ́ tó gbéra yín sínú ilé bọ́ta o. Bọ́dọ̀ bá ṣílẹ̀ fún yàn. Ṣé kò mí ò sí lára ẹ̀? Èmi ló fẹ́ rí. Èmi ló ń pè. Tó bá di àárọ̀ là máa bèèrè. Jọ nọ́mà tó ó yẹ kó máa pè mí wọ̀nyí. Jasper bọ́ta oníṣìnà onírànù aṣẹ́wó ọkùnrin. Ṣé wọ́n mọ̀ pé màá ti lájọ wà? Ṣé o mọ̀ pé fẹ́ fa wàhálà nìyẹn? Mo jẹ́ kí n máa lọ ní yàrá mi. Mo ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́ àbí? Mi ì lè bá ẹ sọ̀rọ̀ mọ́. Ó lè lọ gbé wọlé aláìní tẹ́lọ́rùn aṣẹ́wó ọmọ. Ó dẹ̀ máa lọ. Tó bá di àárọ̀ là máa wá rí ẹ kí tó jáde. Máa lọ tiẹ̀ má wọrí. Ó ti gbọ́. Ẹyẹ bọ́ta méjèèjì tẹ́ bá tó bẹ̀ lálẹ́ yìí. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nílé mi. Bọ́ta ń ṣe kí ni? Mo fẹ́ máa lọ ní yàrá mi ni. Bàbá. Mo fẹ́ máa lọ jẹ́ kí n máa lọ ní yàrá mi kẹ́lẹ̀ bá. Mo ò lè bẹ́ sọ̀rọ̀ mọ́. Alábòsí. Ẹkúlé. Kí ló ṣẹlẹ̀? Kí lè rí?
Ìjọ́ wo ló di tíṣà? Kí ló ṣẹlẹ̀? Títẹ́ kó tó kọjá rẹ̀. Tí wọ́n bá yìí. Ìṣe wọ́n bá yìí. Kó wà báwo? Kí ló? Woman, kí ló dùn tí ìjọmọdé ìbáyìí? No, sọ fún mi, kí ló dùn ìjọmọdé ìbáyìí? Ṣé mo wá fi yáwó lọ́wọ́ ẹ̀ ni? Ṣé irú ẹ̀ ni? Ìjọgbó tutù díẹ̀. Ó ṣe mẹ́rin tó ń mọ mi. Ìjọgbó náà ṣe ń dá mi lé lórí. Okay. Kí ló ṣe? Kí ló ṣe tó fi ní kókó? Mo fẹ́ kó pariwo tán lè bèrè lọ́wọ́ ẹ̀. Kí n béèrè lọ́wọ́ ẹ̀? Bó ló gbé wá sílé. Bèrè lọ́wọ́ ẹ̀. Kí n béèrè lọ́wọ́ ẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n pọ̀ tí ń rúdù nìyẹn? Kí n béèrè lọ́wọ́ ẹ̀? Mo ń bọ̀ àbá ẹ̀ pẹ̀lẹ́. Kí ló ṣe fún? Ó lè mọ alábòsí ò kì í mọ̀. Ìgbà tí mo pè é kí ló ṣe? Ṣọ́lá! Mo ti rántí. Bó ṣe ń ká lòlò. Bó ṣe ń ká lòlò. Nígbà tó pè mí, àwọn ọmọ mi náà lọ rán mi iṣẹ́. Àwọn ni mi tètè dáhùn. Ọ̀pẹ̀ ò tètè dáhùn. Ló ṣe ní kó kúnlẹ̀. Woman. Gbàgbé ti pọ̀ jù nílé yìí o. Bí mo ṣe fẹ́ ọmọdé yìí o. Mi ní kó wá ṣẹ́gun lọ́dọ̀ ẹ̀ o. Bí ó tún ti tọmọ lọ́wọ́ báyìí náà tó lè jẹ́ gbàgbójábu ẹnu lè kó máa ṣe báyìí ni. Kí ló dé tó fẹ́ pa mí náà? Kí ló dé tó fẹ́ pa mí báyìí? Ṣé mo ṣe ní gbogbo rẹ̀ ni àwọn òbí tẹ̀? Ẹ jẹ́ kí n kúlẹ̀ padà, torí tí mú mi bá máa wọlé sí i. Mú mi lọ ṣe nǹkan mímí ìdẹ̀fẹ́ kan gbé lójú báyìí. Wà á tó kúlẹ̀ lẹ́yìn tó ti lọ. Ayé mi ti bàjẹ́. Ṣé o lè dùn dídé tó kọ́ o lè dùn fún mi olóò ní balada ẹ̀ jẹ́? O lè dùn nípa o lè dùn tí o bá ti ṣe kọ̀kọ́ jọ kan ìwọ náà kàn gún lẹ́nu. Yálé kò ní dáa yín, yálé rẹ̀ ń ṣí èrè. Ẹgbẹ́ wọn máa bà mú náà o lè má sọ ó máa pa ẹ́ o. Tó bá yọ ó máa pa ẹ́ báyìí kí ló tún fẹ́ mú àmà ayé mi ti bàjẹ́. Bí mo ti yàwó gbé báyìí. Wọ́n sọ pé kò sí ilé àtúndà ọkọ mi báwọn ṣó wà. Mo dẹ̀ bìlíìfì pé. Gbọ́ tí mi. Ọkọ ẹ̀. Wá mi báyìí. Kí ló ṣẹlẹ̀? Ara ń kan mí jàre, ara ń kan mí. Ó ti ẹ̀ mú nǹkan tó ṣẹlẹ̀ ni. Sórí géèmù tí mo gbé níjẹta tí mo fi ó pè é tí bá máa lọ léèlé bá máa lọ gbowó mi báǹkì mi. Owó máa kún ọwọ́ mi. Máa yù ló bàjẹ́. Bọ́ eléyìí bá mi gbàdúrà. Kọ́lọ́ ń jẹ́ kó bọ́ sí. Tó bá ti bọ́ sí báyìí, àjọ wàánu ayé ni. Àjọ wàánu ayé. Kí ló ṣẹlẹ̀? Gbọ́ sí mi, kí ni problem ẹ̀ náà? Bí ti báwo? Ṣọmọ kò ń ṣe alákọ̀ọ́kọ́ rẹ̀ tí máa fún ẹ lówó tó máa lọ fi play betting. Káyọ̀dé, jẹ́ kọ́rọ̀ mi yé ẹ o. Ṣó mọ̀ yí pé mo fi ó pé tó bá bá di ilé ní ìlàsàn nǹkan tí máa fi sí ẹ lápò kò ní jẹ́ kékeré. Má bínú jọ̀ọ́, má bínú. Wá ṣáàbà mi gbàdúrà pé tó bá máa di ní ọ̀la èyí tí mo gbé yìí owó máa jáde ń bẹ̀. Wọ́n tẹ́ ní sùúrù náà. Ṣé o béèrè owó lọ́wọ́ ni? Mo sọ pé kò sówó lọ́wọ́ ni tó fẹ́ fún ẹ. Tó lọ fi ń play tẹ́tẹ́ tó ń ta tẹ́tẹ́ káàkiri. But anyway, mo wọ kitchen sùn. Mi ò lóúnjẹ kankan mẹ́. Bí dẹ̀ ń pa ní mo ṣe wá. Yes, I want to eat right now. Lóòótọ́ mà ní. Ó mọ̀ pé torí mo ní mi ò jẹ tẹ́lẹ̀. So owó yẹn lénìí ó ní mo lọ fi play lé. But má worry, màá dáwọ́ ẹ̀ padà fún ẹ lọ́la. Màá dẹ̀ tún bẹ fi sí, màá dẹ̀ tún lọ ra food stuff tó ní kí n lọ fi owó yẹn rà. Màá lọ ra, màá tún fowó sí ẹ lápò, má worry ọkọ mi. This is wrong. Kí ni problem ẹ náà? Ṣé o bí kò ń ṣe alákọ̀ọ́kọ́ tí màá fún ẹ ní owó pé kó ra oúnjẹ sínú ilé yìí tó máa lọ fi play tẹ́tẹ́ òṣì tó ń play káàkiri? So mo ti fún ẹ lówó sí i, ó tún lọ fi play tẹ́tẹ́ again. Kí ni problem ẹ? Ṣé mo sọ pé kò sí owó lọ́wọ́ mi ni? Èmi fi pé máa ká kòkó lẹ́ni ni. Nígbà tí mo dé máa débẹ̀, mo tẹ̀lé pé má yòó ló bá géèmù jẹ́ òde má jẹ́ kí n kọ́ra mọ́ ẹ. Ṣé o mọ̀ pé kò ń ṣe alákọ̀ọ́kọ́ tó máa ṣe nǹkan yìí rè? Kò ń ṣe alákọ̀ọ́kọ́. The last time náà nǹkan tó ṣe nìyẹn. O ò jẹ́ gbà yẹn lọ fún mi. Ọ̀gbẹ́ni fi mí lè jàre, mo ní kò fi mí sílẹ̀. Mo dẹ̀ fojú bẹ́ẹ̀ sọ, mo dẹ̀ fọ́ ẹnu bẹ́ẹ̀ sọ. Èmi tẹ́ pé mo kọ́ra wọ́n lẹ́ni. Tó ẹ̀kọ́ pápá mi, tó ẹ̀kọ́ pẹ́ẹ̀tì mi, ó tún ń bá mi rojọ́ òṣì. Mo ní mi ò jẹ́. Bọ́sẹ̀ mi, ṣó realize pé mi lọ kọ ẹnu lé ìṣá. Káyọ̀dé, ṣó realize pé èmi nìyàwó ẹ̀? Àtẹ̀jẹ́ oní right ni. Yes! Mo ti fi eléyìí ta tẹ́tẹ́ yìí. Nǹkan tó bá wù ẹ́ kó pè yàn lọ dá síbẹ̀ pé kó máa ta. Níjọ́ tí n bá jẹ́ kó ṣé mi ò ń fún ẹ lówó ni.
torí bí wọ́n pẹ́ ń sìn ó wá ranjú mọ́ mi má ranjú mọ́ mi ò torí mi kò ranjú mọ́ ẹ ṣé ìwọ kọ́ ló kó etí mo ta ní ìjẹta ṣé ìwọ kọ́ ló kó kúrò mi ṣá. Mo dànù ni ó ní tànù lé mo dànù ni. Ó dànù. Well anyway jẹ́ kí n sọ fún ẹ èmi máa jẹun ibi ń pa mí wọnú kíchìn yẹn kó lọ wá àkọ́tẹ́ ìgbà jẹ. Oúnjẹ tó máa jẹ. Bẹ́ẹ̀ni. Mo ń bọ̀ yẹn lọ bẹ́ẹ̀ dà sínú orí iná. Ó bá mo jẹ́ mo wá kí n lọ bẹ randomi kí n bẹ̀ sí. Èmi tára nǹkan tẹ́lẹ̀ tó ń dá mi láàmú ọgbẹ́ni má dá mi láàmú o gbèsè ayé tèmi lèmi gbé dání yìí o. Gbọ́ tèmi. Ẹjọ́ irú ìyàwó mi gbèsè lè Kemi jẹ Indomie. Ọ̀rẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ti wẹ̀ ń bí ta máa ń jòkó mọ òrí ẹ̀ ṣe àwọn ìdá bàbá mi ẹyọ kan sí. Ní sùúrù tó bá ṣẹ̀ṣẹ̀ kó sún fíríjì yín mọ́ bí. rárá má mú mi wá mọ́ ní sùúrù wá kí ló ṣẹlẹ̀ má mú mi wá mọ́ ní sùúrù. kó má mú mi wá. Kí ló dé àní má mú mi wá sáà gbọ́ ni. gbàlẹ́jàre gbàlẹ́wọ̀ mi gbàgbọ́ mi ò rí bó ṣe rí orí bí àjọgbá lẹ́kùnlẹ́jà rẹ̀. Kí ló dé kí ló fún mi àmúfẹ́ ẹ̀kú kí ló ṣẹlẹ̀ tó mú mi ṣé olùmọ́gùn ni. Iṣẹ́ tí mo gbà iṣẹ́ gbomi ni kí lọ ṣiṣẹ́ bíríkìlà gan kò gbúdọ̀ stress mi tó yìí. Iṣẹ́ kí ló gbà. Ìyàwó mi ni kò yé mi rárá ìyàwó mi ni ó fẹ́ bà tèmi jẹ́. Rúnrún yìí ni kò mọ́ mi kan lè yín tí ń rún yàn tó bá bọ́ láti bedroom máì tí ì sí ara rẹ̀ lásán tí ìyàwó mi bá ara yàn mọ́ rúnrún yìí ni. Irọ́ o ó ti parọ́ fún mi o. Lọ́nà wo. Ó nígbà tó wá sọ́dọ̀ rẹ̀ báyìí lásán ẹ̀ẹ̀kan ló ṣe ó sájáde ni kí ló dé tó wá dà báyìí. Èmi mọ́ pàgbò ni aṣágbó ẹ̀fẹ́ ìrìn lọ ni wíwá tó máa wá báyìí ó kàn mí pa ni. Ọkùnrin mẹ́ta ni wọ́n náà mọ̀ ìwọ ọkùnrin mẹ́ta ni o. Mi sọkùnrin mẹ́ta bóyá Saheed Òṣùpá lọkùnrin mẹ́ta lọ́dọ̀ ìyàwó ẹ̀ èmi sọkùnrin mẹ́ta ẹyọ kan single ni mi single adẹ̀ ni mi kí ló dé téèyàn fẹ́ rún mi pa. Gbogbo àwọn obìnrin mọ́ ń sá fún ẹ̀yìn ìwọ rẹ̀ kíní rẹ̀. Mo ti pàdé ẹni tó ju tèmi lọ báyìí. Irọ́ ni. Ìjọ torí Ọlọ́run báwo ni ìyàwó lé mọ dáná lọ́wọ́ kéèyàn gbé ráìsì kaná báyìí kíní sì jàjẹ ó sì wá bá mi tí ráìsì fi jóná mo rí ná ìyàwó òrùn mi pa ni. Ìyàwó ọ̀sìn kì í ṣáà ní bá. Ọ̀dà jẹ́ kí n sọ fún ẹ mo dákúlẹ̀ méjì lénìí kílẹ̀ tó mọ́ ọ̀tún wá mọ ibi tí ìyàwó mi fọ́ nìdí èèyàn rún mi mo dákú ó rọ mílíkì sí mi lẹ́nu mo bálàsì jẹ́ òtún bẹ̀rẹ̀ mo tún dákú ẹlẹ́kẹ̀jẹ̀ mo ní sọ fẹ́ pa mí ni ó ní bébì má pa mí nà. Má jẹ́ ń parọ́ fún ọ nǹkan rí lọ́ra o wọ́n gbádùn ẹ̀ débi sọ pé ìwọ náà fẹ́ràn ẹran sunkún sí ẹjọ́ gbádùn débi ọlọ́run jẹ. Ikùn eléyìí tí mo tún wá sí ó ti bọ́ sí nǹkan mi ó ti di kẹ̀lẹ̀bẹ̀ báyìí. Nǹkan tójú mi rí nílé yìí nìyẹn o. Ṣé gbọ́ tèmi ló ṣe adúrú nǹkan tó kàkálẹ̀ yìí. Ẹ wo sista ṣé mo fẹ́ máa parọ́ ọmọ ni ṣe rí àwọn kó máa ta tẹ́tẹ́ ọbí ẹ̀ mi ìlú obìnrin bẹ́ẹ̀ rí tí bá dẹ̀ tún bá sọ á ní kí n jókòó ara mi jẹ́ o ó máa pariwo lé mi lórí ni ìfẹ́ àgbọ̀n lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ̀n ta ní misunderstanding nílé ọ̀bẹ ló yọ sí mo tẹ́lẹ̀ mi bá gbẹ́nu tèmi ní ìmájú kan ó máa gún mi lọ́bẹ̀ ni. Àkọ́ tí mo fèsì ní ẹ̀ ìyẹn mo fi rà pé kí n ṣàlàyé fún yín o kẹ́ lè rí nǹkan tí mo fèsì kẹ́yìn náà lè fi ti yín wò. Ó rí bí mo ṣe lámọ́lẹ̀. Ọ̀rọ̀ ọmọ yẹn ti sún mi ní parọ́ fún mi. Ó ní wo làwọn nǹkan sígbẹ̀dù eléyìí báyìí. Kò yé mi o. Àmọ̀ràn tèmi máa gbà ẹ́ ni pé bóyá kó lọ bá bàbá ẹ̀ kó ṣàlàyé fún á lè bá ọmọ ẹ̀ sọ̀rọ̀. Sísá mi ẹ ṣáà mú dáadé ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ ṣe ń wo máà nìyẹn ṣé ó wà responsible kí tí wàá lọ fẹ́ just ru máà nìyẹn ó máa worst case sí ni. Eléyìí tó tún sọ báyìí pé bàbá ò wà responsible ẹni tí bàbá ò bá wà responsible ìyá ń kọ́ ìyá ṣáà lè bá ọmọ ẹ̀ sọ̀rọ̀. Gbọ́ tèmi àkóńṣe bó ṣe ń lọlé olórogún rèé èèyàn máa lókun máa lájú ẹ̀lọ́ máa pa ẹni ṣé o gbọ́gbọ́ pa olóòtú tó mẹ́ẹ̀kọ́ pa ẹni tó bá ti lájú yóò tó bá ti pa ọmọ tó wá sáà fún ìlà ọmọ tó ọ̀dà jẹ́ṣẹ̀ ọlọ́run dẹ̀ fẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ó ti dé bíbá ó ti bá rẹ̀ ń bẹ̀ nìyẹn ìwọ náà máa sọ́jà ẹni sọ́yìn tó ń ṣe fún ẹ̀yìn ásà ni o tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gangan ilé ayé máa sú ẹ̀. Èmi kàn mọ̀ pé bí tó bá pa mí wọn ṣáà lè rí mi jí mọ́. Mo jẹ gbèsè tó bá pa ẹ́ kò lè rẹ jí mọ́ o ti kú o máa lọ o máa kú o máa lọ. Bọ́sì mi ò mọ̀ náà ni. Má sọ pé o mọ̀ o máa mọ̀ máa jẹ gbèsè gan. Ní sùúrù dọ́dọ̀ Ọlọ́run ṣé o mọ̀ pé tó bí àrìndì lọ́mọ o mọ̀ pé bàbá jóná ni ó ti jọ bí àrìndì báyìí náà kò tún yẹ
lẹ́wà ní sùúrù ká tẹ́ sọ pé ìyáálé ẹ̀ lòun fún respect pé ìyáálé ò bá ń lé jọ àwọn aláàtà yẹn kọ irú èyí tó ṣépè fún ẹ tó fọwọ́ rẹ mú kí tó dé tó wá ṣe ìfẹjọ́sùn mi kí tó dé tó bá ogun gbèjẹ kí tó dé ńkọ́. lóòótọ́ ó dùn mí bó ṣe bẹ̀rẹ̀ sí nínú mi ó kù díẹ̀ kó já mi sí òwò mo ń gbà tí mo dẹ̀ ti lọ sí hospital gbogbo ẹ̀gbẹ́ mi tó yí gbogbo ọ̀run tó yí àtẹsẹ̀ mi tó bá mi rọ. ayé mi ti bàjẹ́ kò jẹ́ kó jẹ́ mi gbọ́dọ̀ mi kò yẹ kó jẹ́ mi o màmá wà sọ́dọ̀ mi kò yẹ kó jẹ́ mi náà tí wọ́n dé mi bá rí dì ní. ó mọ̀ pọ̀ rí dì ó mọ̀ kó tó máa ṣe fún mi sìn ìjọ tí ìyáálé ẹ̀ tó bá ti ṣí ọwọ́ sókè tó ti gba ẹ̀ létí bá mi gún un. ó ṣe báyìí tó bá ti gba ẹ̀ létí wọ́n lọ́jà ìyáálé mi ẹ̀ ń ṣí e ọ̀kẹ́tẹ̀ máa wọ̀ rí ṣó máa bó ti ṣe fún ẹ wà wá nìdé ń sìn mò ń kọ́ńtù ẹ gẹ́gẹ́ bí ọkọ wà wá lọ bí tí ìyàwó mi wà ìyáálé ẹ̀ wà lọ síbi tó wà tó bá ti wá débẹ̀ wà kọ́ mú pé ìyáálé mi ẹ̀ ń ṣí eré ìyáálé mi ò ní máa kọ́ fún yín gbégbá tí méjì fún tí bá ti gbá irú ẹ̀ wà kọ́ sáré wà ní màá láyìn ìwọ ni màá dá láre lọ́bẹ̀ ń sìn kò lọ gbá létí. ó yé mi àmọ́ ẹ mọ̀ pé tèmi ti lọ already èmi ò bá ní bóyá kẹ́ fún mi ní déètì mi tó bá tún ti ṣe bẹ́ẹ̀ màá lè ṣe gbogbo nǹkan tẹ́ sọ yìí àti pé ń fẹ́ kẹjẹ ká gbàgbé ẹ̀. àmọ́ mi tó bá bẹ́ mi kò yẹ kó bá bẹ́ mi jáde lájọ́ nígbà tó bá pa ẹ́ sí mi lọ́rùn ni. ṣé o ráyè ẹ̀ báyìí ṣé o rí ibi tó bá gbèsè ayé ara ẹ̀ dé ibi orí burúkú ló gbé ká ṣé òyìn tí mọ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n ti mú àwọn ọmọ ẹ̀ wọ́n ti dà wọ́n sí ẹ̀dí àgbàdà wọ́n ní kó máa yan ibi tó bá lè yan dé wọ́n ti kó wọn wálé àbí. dákun kí ni ti tèmi nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ka jọ sí kọ́mọ má lọ́kọ ní afọmọ lọ́kọ ọmọdélé ọkọ wọ́n hùwà òṣìṣẹ́ ìwà tí wọ́n hù dá ló fi wá ń dà á lé mi lórí wa jọ ìwà tó ń hù ta ló fà á bóun ti fà á sẹ́mi mọ kọ́ wọn níwà tí ń hù ṣó fẹ́ kí pariwo ẹ̀ sá. ẹ pariwo mi bóyá wà tí wọ́n hù sẹ́mi mọ dánlóòdù wà fún wọn. ìwọ ni ìwọ ló dánlóòdù ẹ ìwọ ló kó sí wọn lẹ́yìn ọpọlọ ló kó gbogbo ẹ̀ sí wọn lára ìwọ ọmọkùnrin ọkọ mi. Màámi kí lẹ̀bi mi ń sìn kí ni fault tí mo ní nínú pé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ nínú ilé tí mo dẹ̀ máa ń gbọ́ sí yín lẹ́nu ṣé ìyálé mi máa jà wọ́n máa fẹ́ bá mi jà ṣé mi náà máa yọ owó ẹ̀ṣẹ̀ tí wọ́n ni ẹ̀yin náà dẹ̀ lẹ sọ fún mi wípé ilé la ti ń kọ́ṣọ́ ròde àti wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni so kí ni fault mi ṣé dandan ni kí n máa jà ni. wo màámi gbogbo tó ṣẹlẹ̀ ń ṣẹjú ẹ̀ ìwọ náà kọ́ bàbá ẹ̀ yìí ni bàbá ẹ̀ yìí ló fà á. bàbá wo ni ìwọ ni. sọ ọmọ tó ń sọ sá ohun gbogbo wọn sọ òun pé bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ni. ìwọ ló fà á. ọ̀dà eléyìí báyìí ni ṣé wọ́n kọ́ ló ṣe ń tẹ́ kí ni mo ṣe o kó máa rókì lọ́kàn. sẹ́mi jẹ́ mo sọ tí rókì lọ́kàn mi ṣé èmi mọ́ kọ́ níwà tí ń. ṣẹ́fẹ́ gbọ́ ọmọ ilé kò lè mi mo ní láti tún ìgò mi fọ̀ ṣebí nǹkan tíyàn bá ní ni yóò máa fi ń tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn nígbà tó dẹ̀ máa tọwọ́ mi ń jọ́ kìíní àná ó sọ pé gbogbo nǹkan tí n bá fẹ́ ló máa ṣe fún mi àwa di pé wàá ṣe ẹ̀kan nulẹ̀ màá ní kó wá ṣe ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀ kẹta àbẹ́lẹ̀ kẹrin wàá lóò ṣe ọkọ mi á máa wọ jeans bíi mẹ́ta mẹ́rin àjọ máa fi sùn lórí bẹ́ẹ̀dì èmi dẹ̀ máa wọ skimping èmi máa túbọ̀ tèmi fọ́ ní o kò ń ṣe dandan kí n padà lọ sílé ẹ̀ bẹ́ẹ̀ ni. gbogbo tó fẹ́ ṣe yẹn kì í ṣe jẹ́ kì í ṣe bí ẹ ìwọ náà kọ́ bàbá ẹ̀yìn náà ni òun ni. bóòlù ṣe jẹ́ ọ̀dà ṣé kí n máa gbé kírọ́ọ̀sì àbí kí n máa gbákùnrin kírọ́ọ̀sì ẹ̀. ìwọ ló jẹ́ kí gbogbo tó ṣẹlẹ̀ sí máa ṣẹlẹ̀ sí. kí sọ̀n gbogbo tó ṣẹlẹ̀ sí wo àtọ̀dá màá rojú ẹ̀ fọba màá rojú ẹ̀ fújòyè ohun tí mo máa bẹ́ẹ̀ pò torí wọn ló fà á. kí ni mo fi fà ṣé mi mo ní kélé yìí ọmọ ta tẹ́tẹ́ tọkọ wá wà kalẹ̀ bí ọkọ̀ tí ò dáa. dádì mi ṣé ẹjọ́ dídùn tí káyọ̀dé wá rò fún yín òun lẹ̀ ń bìlíìfù àbí mi ní ìbéèrè lọ́wọ́ yín ni ṣé ẹjọ́ dídùn tí ń rò fún yín òun lẹ̀ ń bìlíìfù ẹ̀ tẹ́tẹ́ tí mò ń ta ṣé mi ò fi ní láárí ni ṣé ẹ̀rí gbogbo ara mi ni arìndín ara ẹ̀ ọmọ àlẹ́ ọmọ burúkú ara ẹ̀ tó jẹ́ pé tó bá búrọ́kì ń gbà mí èmi ni máa ń ya lọ́wọ́ fáì máa ń gbowó lọ́wọ́ ẹ̀ máa fi ta tẹ́tẹ́ tí bá dẹ̀ ta tẹ́tẹ́ gbà mí mo lè má jẹ
ìgbà mi máa jẹ ìyẹn lórí ní kílákẹ́ ìbọnlé mo ṣe bẹ̀rẹ̀ kẹ́kẹ́ mi ni. kí kú ayé wọ́n báwùlẹ̀ gbé rẹ̀ ṣubú má ní rẹ̀ lára bàbá wèrè tó bí yín ló fà. màá mú nǹkan lẹ pẹ̀lú ẹ. àjọ màá mú ni. màá mú nǹkan lẹ pẹ̀lú ẹ. èmi màá mú nǹkan lẹ pẹ̀lú ẹ. nǹkan tó ń sọ yé mi o tí bá ní ó yé mi bí ẹni pé mo ń tọ́ra mi bí àkóró là yé mi dáadáa ni ó dàbí ẹni pé bí àlá ni mò ń la ṣe bí wọ̀ ni mo mọ̀ ẹ́ dáadáa bí àkóró explain fún mi dáadáa mi gba nǹkan tó ń sọ yìí. ọkọ mi mo fẹ́ kó lọ mú bọ́ọ̀tì mi padà wá sínú ilé yìí. ṣó mìnà ni kí n lọ mú bọ́ọ̀tì mi padà wá sínú ilé ó máa gba bọ́ọ̀tì mi bí ìyàwó ẹ̀. ayé ọlọ́run pa nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ náà mo ti ṣe fún ẹ o fẹ́ kó kú òun lé yìí ni nígbà tó máa fi wá pa ọmọ ọlọ́mọ sí mi lọ́rùn mo dẹ̀ ti mú kú òun lé mo ti dá padà sọ́dọ̀ àwọn parent ẹ̀ ó ló tún wá dé sí tó tún ní kí n lọ mú wá padà yìí. kò lè sí yẹn mọ́ torí pé ọmọ dáadáa ní bọ́ọ̀tì mi lórí gbogbo ìgbà tí ọmọ yẹn wà nílé tí mo frustrate wẹgbẹ tí mo máa ń dà láàmú káàkiri up and down kò gbó mi lẹ́nu. bẹ́ẹ̀ ni. èyí tó pé kò gbó ẹ lẹ́nu sí i. bẹ́ẹ̀ ni àti pé tí gbogbo obìnrin bá rí bírú ti gbọ́ tèmi yẹn kò dí sí wàhálà nílé olórogún tó mọ̀ pé yes ọ̀pọ̀lọpọ̀ làwọn wá fẹ́. tó bá ti dé bẹ́ẹ̀ yẹn tó ti délé olórogún kó máa ní sùúrù kó máa ṣe jẹ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bá ń lé kò ní máa sí wàhálà lé olórogún mọ́ tí bá mú wá padà ń sìn kò ní sí wàhálà mọ́ ó dẹ̀ dá ẹ lójú ó yà mí lẹ́nu fún ẹ tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. ìdẹ̀ tí promise mi kò ní sí wàhálà. ọkọ mi kò ní sí wàhálà. ọ̀yà inú à promise ẹgbẹ́ wa ló mú wa padà. ẹni tó lọ síkú òye wọlé ọmọ mi sìn. lóyè ọ̀tún tí ẹ jẹ́nu ran bàbá mi tó tó yà jẹ́wọ̀ lọ́lẹ̀ wa a sì wá. ọ̀tún káṣí ọba lè ṣe. tètè ó agbára dùn kọ́ ọba wọn láwọn ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣẹ́wọ́. bàtà ni sọ̀gbọ́ olúkòso alẹ́kùnjà yìí ara bá ń bí arígbà ọta ṣẹ́gun bí bá ń bínú ẹnì kò ébẹ̀. láti wá ojú rere olórí àgbà àbí. èyí tó ṣe wò tó èyí tó béèrè nǹkan mi. kábíyèsí ọ̀tún lóògùn wó ọ̀tún lóògùn. Ṣàngó jà ìkòkò onígbomi kó gbẹ ìkòkò gbà sọ̀tọ̀ nù ẹ̀. wájú sí i bí bẹ́ẹ̀ kọ́ tí n bá fa orí ẹ yóò tú dànù mọ́ lọ. torí máa jẹ́ kí kábíyèsí mọ̀ wípé obìnrin ni máa fàyè wọn kábíyèsí. ìwọ ọmọ pé èmi ojú kálẹ̀ ojú kókó ni èmi ẹdẹ́bùsù yìí wọ́n ti ń bá kúnlẹ̀ bí nípa ìrìnà bàbá rẹ bá dàgẹ̀rẹ̀ wọn ò lè rí. tí ẹ bá tún sáyẹn sọ ọrú eléyìí sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ń gé jẹ ojú eyín mo sì ní kò ní sọ láéláé ọ̀yá ẹ má rí. òkú àmọ́ kẹ́nìkan ojú ẹ̀dùn kọ́ mọ́ bó pọ̀ ní jẹ́ o. lóòótọ́ ni ilé ọlájùn àmọ́ ẹkún àtayọ̀ lòdì jọ ń pele ẹ dákun kí ni ìgbẹ̀yìn ni ìgbọ̀wọ́ láàfin ìgbàre ni. olójú kan rẹ wà ń ṣe yóò kú ọmọ pàjẹ́ nífẹ̀ẹ́ mi ní olórí àgbà. irú kí lélẹ́ ìbáyìí àbírú ọmọ sọnùwò rẹ̀ o gbogbo ìwà àdójútì ìwò láàrin ìlú ó tún gbé wọn bí. níta ń ṣe láàrin ara wa kò tẹ́ àbí lọ́rùn. ọmọ ìdájú wọ́tọ́ yọkàn rẹ̀ lé yọkàn rẹ̀ kú kọ́dà yọkàn jẹ́jẹ́ mi mo jókòó. bí mo jù lọ bí ìjọba ọdún ọ̀rẹ́ mọ́ abáyọ̀ pàdé mọ́ ọ̀gá kí ló dé tí ààrẹ máa fi fóònù fún mi. tí mo bá kà mọ́ lórí yín tí ẹjọ́ ń ṣe kí ní táwọn wí ayé ọgbọ́
sórí kọ̀ yẹ kí n mú ẹmu yìí ṣùgbọ́n mo fẹ́ fi sin ọ̀rọ̀ dànù kí n mọ̀ pé kò sọ̀rọ̀ kankan nù mí mọ́ kí nù mí ọmọ bí bẹ́ẹ̀ kọ́ ní ìbá ti fẹ́ nù kan. wọ́n ní wọ́n máa fọ̀rọ̀ kọ̀rọ̀ kan lọ́rùn ìwọ yóò tó ní mú un. wọ́n sọ̀dọ̀ pẹ̀jẹ̀ irọ́ ní ìkèrè tí wọ́n máa mọ̀ takùn ló ní takùn. ọ̀tá yà tó wá kẹ́ tó kò wú aláǹtakùn. tọmọdọ̀gbọ̀n ayélujára ló ní ọ̀pọ̀lọpọ̀ wọn. ẹ ò lè dájẹ́ ẹ ò lè dájẹ́ àwọn ohun tó wà nílẹ̀ yìí ẹ ò lè dájẹ́ àwọn ẹrù tó wà nílẹ̀ yìí ẹ ò lè dájẹ́. àwọn là ń dájẹ́ àwọn ẹlẹ́ tó wà nílẹ̀ yìí o àwọn là ń dájẹ́ àwọn ẹlẹ́ tó wà nílẹ̀ yìí o àwọn là ń dájẹ́. àbí tata ló lo ní ìyálẹ̀ bẹ́ẹ̀. bí ìṣẹ́jú mélòó ni o sọ pé ẹ máa fi prepare oúnjẹ yẹn náà. ó máa tó bí 15 minutes kó tó ready. 15 minutes tẹ́bí náà gáàsì lẹ fẹ́ dá láàrin ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú mẹ́rin ó yẹ ká mọ̀ láti jiná kẹ̀. rárá o ká tó gbómi kaná ká tó ṣe ewédú ká tó gbọ́bẹ̀ kaná ṣé ká gbé wá fún yín bẹ́ẹ̀ tútù ni. 15 minutes kó má ju 15 minutes lọ kán jẹ́ kéwédú yẹn pọ̀ díẹ̀ so tiẹ̀ ipe pọ̀nmọ́ kan ẹran kan náà nìkan fi sí kẹ́rẹ̀ fún mi pure water mi mo table water. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí jẹun kó o lé síbẹ̀ ní tó bá níyàwó tí ó dáná fún ní ìjẹun níbi tí olúwẹ̀dẹ̀ kí n sẹ̀ máa lọ máa fi ara gbolẹ̀ ń kísìn ní pé mo fẹ́ mọ dáná torí ẹ̀ náà nílé oúnjẹ sí wa mo wá jẹun nì torí oúnjẹ lèmi ti wá bì. nígbà ọ̀rọ̀ láti sọ́nà láti ìlú ẹ̀jọ́ yìí tábàjẹ́jà kan tí ò bá fún bọ́lá fẹ́ jà mí mo sọ fún ọkọ̀ ọgbà ẹ̀wò rẹ̀ padà mo ń jẹ́ kí n sọ tọrọ fún un sórí ẹ̀ràn àpọ́nlé òsì fọba tí ò lórí o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní ìsìnkú ara rẹ̀ wọ́n náà wọ́n ọmọ dákàjẹ́ jẹ́ ká ṣe báyìí àmọ́ ṣẹ̀ra wa lápá ọ̀tún á ṣẹ̀ra wa lápá òsì táwa lè ti bára wa jà ká parí rẹ̀ náà lò tán àbí òní tó tẹ́ jí ìfìfẹ́tọ̀ ọ̀la tí ìdẹnìkan ní ìbẹ́lọ́fìn òní ìyàwó ẹ̀ ṣe ọ̀la ìyàwó ẹ̀ ṣe ọlọ́run sọ pé ká máa dárí jìnra wa ètò ṣe ó gbàgbé òfin ilẹ̀ ni ó mú ojúkùn bẹ́ẹ̀ ó wà mọ́ mú nǹkan mi sí. o ní àpọ́nlé òsì fọba tí ò lú lórí èmi èé sọba àwọn ọba ni wọ́n bá wí àti pé bíbélì gan sọ ó wí pé tó bá jẹ́ pé ojú ọ̀tún báyìí ló fẹ́ máa yọ ẹlẹ́nu yọ sọnù tó bá jẹ́ tòsì ni bóyá kó yọ sọnù so ti èmi ò lè jẹ́ kóbìnrin kan wá pa kó bà tèmi jẹ́ so ti yọ mi ò lè jẹ́ kóbìnrin kan bà tèmi jẹ́. kò sí nǹkan kan tí gbẹ́ ń bí ọ̀rẹ́ jẹ́ ká sọ tọrọ fúnra wa kálukú ló lágbélébù tiẹ̀ tó sì gbọdọ̀ gbé kọ́kọ́ gbà pé àgbélébù tiẹ̀ ni tó bá kọ̀ láti mọ́ gbà tó bá lọ gbé nǹkan mi ní tó gbé òtún jẹ́ nǹkan kọ́kọ́ fi sílẹ̀ lọ ó wá pé tọ̀ bó ṣe rí rè wọ́n àjọ máa play along pẹ̀lú ara yín ó ti tán sọ̀rọ̀ pé ká mọ̀ ara wa ló mọ̀ tẹ́ gbéyàwó gùn. irọ́ ni àwọn kankan wà téèyàn lè play along gan àwọn kankan wà téèyàn lè play along torí wọ́n ní kùránì gan sọ pé lákàtàrà àbó náà sì ná. kì í ṣe bí ìgbé àwọn bí báwo wá ni. wọ́n ní ẹ má ṣe sì náà lọ́rùn sọ wọ́n bá sọ pé ká má ṣe sì náà wọ́n wà mọ́ ìtọ̀ ìyàwó tó fẹ́rẹ̀ àlébù rẹ̀ bó ṣe rí nù wọn ló wọn bá ṣe báyìí ó wà wọn gbé síbí ẹ̀rì ọmọ gbé sọ títí pé ẹ̀ sì kò fojú kan ló mọ̀ pé àwọn ìyá wa yìí tójú wọn rí tàbí bàbá wa wọ́n mú mọ́ra ni obìnrin wọn ìbò wọn tán wèrè ni wọn ní bàbá wọn débì kan lé bàbá wọn wọn á gbọ́ alé ọkọ àtúwò àtúgbé fáwọn ọmọ rẹ̀ náà. èmi ì wá wo wèrè mi ì ṣe babaláwo àwọn tán wo wèrè nu èmi ì wo wèrè èmi ì wo wèrè tóbìnrin bá ṣe sìnà tí ò bá pa rẹ̀ yóò pa ọkọ ọ̀dà ìwọ náà wò ọmọ ọdún mélòó gangan ni mi mo sì wà kéèyàn kan sọ pé kí n máa lọ randéètì kí ráǹdì ẹyọ kan mọ́ tó yàn èmi dẹ̀ rí èmi pẹ́ lórí obìnrin ṣé kí n jẹ́ kó jábọ́ mọ́ mi lọ́wọ́ gbìngbìngbìngbìngbìn mo ti dálẹ̀ mo ti kú omi kéèyàn wá sọ pé òun fẹ́ lọ 8 round mo gbá first half second half extra time àgbà penalty àwọn gbà olólù ẹ̀ máa kú dànù kí wá ní stroke lọ́mọdún mélòó. ò ní stroke sórí o ti rí okolóko ogún ògbìn pa bẹ́ẹ̀ ọ wà mú padà wá sínú ilé àwọn solution kọ̀ọ̀kan wà tó mọ̀ wá fún tí tó pé tẹ́tọ̀ tó pé ẹyọ kan nìwọ ṣe tán báyìí tó fi rè ó ní solution míì fún mi sódì kí òwò àánú ilé rẹ̀ apọ̀lẹ́ ń bẹ́ẹ̀ pé tọ̀. ó ní ìfàgbọ́lé yẹsẹ́ okolóko kún báwo ìgbà míì ó ti fi ó lọ sí ibi tí ó fẹ́ràn kínní dé ó jẹun tó ta jẹun tó báyìí tó rà kínní mi mo tó gbé sẹ́nu mo lọ kí bọ́nu mi. torí yóò mọ̀ ta àléébù tọ́lọ́run fún un ó wà nítorí rẹ̀ kọ́ ìdẹ́dẹ́ ìkàgbélébù sórí jẹ́ kó padà wà ní ilé èmi náà bá sọ pé tọ̀ kó máa mú mọ́ra díẹ̀díẹ̀ àwọn kan wà tó lè rà fún pé yóò máa jẹ́ kó máa reduce. bíi dídò kọ́ sórí tó bá ti ń sin ìwé gbọdọ̀ kó máa ṣe báyìí o kó máa ṣe báyìí wọ́n dídò fún gan kò ní gbàdùn rẹ̀ ní tọ̀dọ̀ tí ṣe ò ti gbọ́. so olóyè ó jà lámbá lọ sókè tún wá obìnrin tí ọkùnrin tí ò bá ní sẹ́ni wàá ṣe times table fún un ní. Káyọ̀dé ṣára máa ń sáfara ni. Ìyàwó ẹ máa gbà mí kí ní sùúrù
ṣé ìdá ṣe láti alẹ́ àná ṣé kò tó ní. fàápín ọmọ pé táyà ti lọ́kọ̀ ó bí mi lọ iṣẹ́ kan. mi ò fẹ́ kó lọ iṣẹ́ náà ni because mo fẹ́ kó bá iṣẹ́ yìí bó ṣe ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná yìí mi ò tiẹ̀ fẹ́ ká stop mo kàn fẹ́ pé tó bá ti ṣe bí ẹlẹ́ẹ̀karùn-ún tán or 10 rounds kí lọ bí oúnjẹ wá fẹ́ kó jẹ́ lórí bẹ́ẹ̀ kó ṣe tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìpadà. ṣebí kò ṣáà lóúnjẹ méjì tí kìíní ń jẹ ṣebí nǹkan tó ń jẹ nìyẹn àní nǹkan tí mo bá dẹ̀ fẹ́ lò dẹ̀ máa ṣe fún mi lórí bẹ́ẹ̀dì kò tí ẹ ní ìdíkà tó lọ sórí bẹ́ẹ̀dì mọ́ kò síbi tá a ti lè lọ ṣe a lè ṣe níbi tá a wà yìí iṣẹ́ ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀. wọ́n tẹ̀ mí láti mú dé ìpadà tó lọ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n máa bá ẹ sọ pé ó ṣe dé ìwé ẹ̀kọ́ change padà ní. ọkọ tí mo fi bá pàdé yìí bẹ́ẹ̀ ni pé wọ́n wá gbé ìlú mi. ọlọ́run jẹ́ kí mi dé mi ẹ̀kọ́ mi ní àtọ́kọ́ mi máa lára wa. mo ṣì wò ní ṣe sí i mo kọ́kọ́ ń tó mi. jẹ́ ká ṣe sí ìjọ mi ò lè wò. ṣé kí ni. ara mi ò balẹ̀ wọ́n jọ. jọ náà. ok ọmọ tó ṣẹlẹ̀ ìwọ má worry kàn lie down báyìí èmi máa parí iṣẹ́ yẹn. ṣùgbọ́n ó ti jẹ́ ká ní sùúrù. iná rí ọmọ rárá o. kò jù báyìí náà lọ. kò jù bẹ́ẹ̀ lọ. sórí ní tèmi náà ń lò tí mo fi ń gbéra nìyẹn. wọ́n ní gbogbo ń ṣe máa ń yé mi pé dìtẹ́ ní ó lọ gidi kakaraka. bẹ́ẹ̀ ni àtẹ tábà ti lọ sóòtẹ́ ó máa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ máa wò pé kí ni sí ọmọkùnrin bó ṣe wà yìí nìyẹn. àṣírí ẹwà mi nìyẹn o. àṣírí rẹ. bọ̀ torí pé ọjọ́ rẹ mi gidi ló jẹ́ ń gbé wá fún ẹ. tèmi bá ti wá lo eléyìí tó bá ti jẹ́ bíi dán fèmí èyí tẹ̀ wá fún ẹ lówó wàá sẹ̀ wá bá mi ọ̀dà tọ̀dọ̀ mi. ok màá bẹ́ẹ̀ ọ̀dà tọ̀dọ̀ tiẹ̀. sórí ìyàwó mi nǹkan tí ó fàjà wá tẹ́lẹ̀ nítorí gbé mi ò bá fẹ́ kó ṣẹlẹ̀ mi ká tẹ̀ra wa lọ́rùn torí pé èmi náà ṣe rò pé téèyàn bá tóbìnrin lọ́rùn tó bá ní nǹkan báyìí léèyàn fẹ́ ní tó fà tóbìnrin mi fi ń ṣe sí ni. bẹ́ẹ̀ ni ṣé orílẹ̀ ọ̀pá ẹ̀yìn jẹ̀dí gbogbo ẹ̀ náà ti kí pọ̀ gbogbo tó dorí kodò á gbórí dúró. ó ti yẹ mi sórí gbà mí ìyàwó mi á máa béèrè round 12 round 15 mo ní kí ló ṣẹlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀. àwa ń ṣe jù bẹ́ẹ̀ lọ àgbo yìí náà ni. lórí àgbo yìí náà. bẹ́ẹ̀ ni tó bá ti gbẹlura wọ́gán wà ríṣẹ́. kò sí wàhálà tèmi bá ti wá gbẹlura tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kódà èmi náà tún máa ròyìn fáwọn èèyàn tó ròyìn fáwọn èèyàn ó wà bá mi gbà ọ̀dọ̀ mi wá nílé ìdátọ̀ jẹ padà mo tún lè rà míì fún ọ. kò sí wàhálà jẹ́ kí mi tètè máa lọ yan ibi tí mo ń lọ so tí n bá dé máa pè ẹ́. all right. ok ó dàbọ̀. bá mi kí ìyàwó àtọmọ. wọ́n á gbọ́. ìjáde ẹlẹ́ni gan ó fọ́ mi lẹ́nu èèyàn tún spájà. gbọ́ tèmi. yes dear. bóòní sórí ikú ẹ náà ni mò ń kú lọ torí tiẹ̀ gan ni mo ti ń ṣe gbogbo wàhálà tí mo ń ṣe mo sáré sọ́tún mo sáré sósì mo wá wò pé ogun tó ti ṣẹ́ ni kọ́lọ́mọ́ tó jó gbérí mọ́ ogun wa ti ṣẹ́ báyìí sọ́wọ́rì wà ló bá mú kọ́ọ̀pù wa kíni gáàsì tí máa fi ń ṣẹ́ kíní mu mo ṣe wà mo rẹ́dì fún ọ lé nìyí máa ṣe 20 rand ní complain tí wọ́n bá ti ń bọ̀ èmi á máa fà ẹ́ mọ́ra ṣé bí ọ̀nà máa ń fà mí mọ́ra tẹ́lẹ̀ èmi gan máa fà ẹ́ mọ́ra tí bá ti wá fà ẹ́ mọ́ra a máa jọ wà a kàn máa di fẹ́ràn mi sáré bá mi kọ́ọ̀pù wa. bó lẹ kó kọ́ọ̀pù sí. kọ́ọ̀pù bíi ti báwo ṣé o jájọ́ jinú léyìí ni àbí kí ni nǹkan tó ń sọ tí ò yé mi. ọmọ bí tó ti ń bá mi mú kọ́ọ̀pù tẹ́lẹ̀ àìmọye àgbo tí wọ́n fúnra ẹ̀ máa ní kí n gbà ó kí n jájọ mọ́ kíní yìí báyìí o ṣé mo ṣe ń jí lẹ́kọ̀ọ́ tó padà dé ni. torí tẹ́ ń sọ òye mi ni ẹni kí n wọlé kí lọ mú gáàsì wá fẹ́ fi mu àgbo yìí ò yé mi gbogbo tẹ́ ń sọ òye mi Gbolagade. gbọ́ tèmi. mo ń gbọ́ ẹ. round 20 la fẹ́ lọ lé ni o. Kemi ẹ wò níbo ni kíchìn yín wà torí mo rí pé ibi tí ń pa yín kí n lè tètè bá yín dáná mi ì fẹ́ kẹ́ bínú. kíṣìn lélẹ̀ mo sábà pé mi ì parọ́ bíbà yìí so tọ́ láì kíṣìn tẹ̀sẹ̀ kó sẹ̀ ń wọ̀ ó ní kíṣìn rè. ẹ kọ fún mi bóyá bíi 30 minutes oúnjẹ yín máa rẹ́ẹ̀dì ṣẹ̀gbẹ́ má bínú. ẹ mọ bà mí kẹ ọ̀dà who can rescue me ṣé wọ́n pààrọ̀ memory card gbọ́ tèmi nígbà tó lọlé wọn ni ní gas cup tó mọ ibi tó ti mú níwọ̀n tó mú nǹkan lẹ́yìn tó yẹ pé tẹ́lẹ̀ tí n bá sọ pé mo fẹ́ lọ túra a máa duplicate ni gbígbà téèyàn wọ final àbí tó fẹ́ gba Champions League ó wá wà coded o tó rò pé o lè lo style mi kó fi mú mi kò wá sí ọgbọ́n tó fẹ́ dá mo mọ̀ ọgbọ́n tó ń dá o mo mọ̀ ọgbọ́n tó ń dá kò mọ̀ pé mi mọ̀ ó fẹ́ rọra sí kí n mọ̀ pé bóyá òun ò láìkí kíní yẹn mọ́ á kàn ra mi mú lóru
èmi ti gbáradì ẹ èmi tí mo fi ọ̀nà àbáyọ hàn èmi ni mi wà ní fọ̀nà àbáyọ hàn mọ́ máa rún ẹ débi pé lẹ́nìí a máa ṣe 20 rand. Àgbẹ̀mù ìkàntà ṣá 32 lọ gbé 23 wá yé. Àbúrò pátá àwọn olè pẹ̀lú géèmù ọ̀sẹ̀ yìí mi láìkí géèmù ọ̀sẹ̀ yìí rárá. Kí leléyìí? Kíní bolo kejì bolo pàmbolo ń tù ń bó náà ni kí ló jọ lójú yín? Kí ló jọ lójú ẹ? Ṣára yín yá kí tẹ́ mo ń sọ. Ṣára ẹ yá ṣá. Orí pé mò ń wo géèmù lọ pé mi ò láìkí ọ̀sẹ̀ nílé ayé mi tó gbogbo géèmù tí mo play kò sí tí mo ti jẹ́ nú ẹ̀. Ó wá dúró wájú mi ò béèrè tí bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀ lọ́kàn wàá gbábẹ̀ lọ sọ́run dàpọ̀ ń ṣí èrè ká ní ìwọ ni kí ni. Gbọ́ tèmi èmi máa ní. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣó yá wèrè ni bọ́ tí ẹ pé kí ni. Ẹ gbà mí. Eléyìí ò gbọ́ tẹ́lifọ̀dì mọ́ wò ó ti gé tì mí lọ nǹkan tí mo wọ ìjà wèrè ni kí ló jábìrà mú. Mo ṣe ní kí n pè é náà ní Jasper. Gbà mí o ohun tí mo rí rèé o gbà mí o. Lóun fi gbogbo eléyìí sí lọ. Ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ni gbé géèmù mi jàre ṣe fẹ́ kó sínú ara yín kẹ́ẹ̀dì gazabu ni ẹ kéré gan ṣó mọ̀ ni ṣẹ́rí ara ti ẹ̀ ń kan mi báyìí èmi tí mi ń bínú lọ́wọ́ ẹni ń dá mi láàmú ṣọ́ ṣe yín fún mi ni. Gbọ́ tèmi ìwojú mi. Mo ń wojú ẹ kí ló ṣẹlẹ̀. Èmi mò ń bá ẹ sọ̀rọ̀. Mímọ. Ṣé ìgbógun nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi àjọsọ ni gbọgbà tó máa padà délé ilé ti sẹ́tù. Ọ̀gbẹ́ni gbẹ́nu sọ̀hún jàre ṣé fẹ́ máa gbèjà ìyàwó ẹ ni tó bá gbèjà ẹ èmi wà nílé fún yín màá gún anybody pa ó dẹ̀ pẹ́ ń ṣí èrè ṣá wọ́n jẹ mí ẹ̀yin olórí burúkú méjèèjì ẹ wá ń dúró wájú ẹ ń sọ wèrè lọ́rọ̀ ẹ jẹ́ kó yín pé o. Gbọ́ tèmi o ti sọ de bẹ́ẹ̀ kó wọn jọ o ti kó pọ̀ bọ́ tèmi mímọ́ wá wájú ẹ̀. Wọ́n lè gún ẹ pa wọ́n mà lè gẹ́yìn méjèèjì pa ẹ̀yin pẹ̀lú ta ni sẹ́ẹ̀. Ní ìṣòro. Mi ò jẹ́ géèmù yé ajé mi o mo fẹ́ bá yín jẹ́sẹ̀ ọkẹ́ mi fẹ́ jà mo lè jà ní mo lè jà. Àjẹrìn látẹ̀ níbo ló ń bí tó tún mú mi lọ. A ní nǹkan tó rí lónìí tí ó múnú ẹ̀dùn ni. Nítorí ìjọ tó ti rí nǹkan láyé tó rí rí ni. Wo tí ó bá dùn tó bá wọ̀ ọkọ̀ pàjálẹ̀ àjọ jájá ni. Mo tiẹ̀ trust ẹ. O lè mú mi wá bí. Máa wo lẹ o. Mo ń wo bẹ̀. Kò ní dá. Ó lè sá lọ. Kọ́ mi. Kọ́ bẹ́ẹ̀ ni. Tó rí bí ẹlẹ́dẹ̀ẹ́. Dubai. Ṣé pé ìbùkún nìwọ? Ìwọ wá mú ìyàwó rẹ tèmi wá ń jìjì. Ẹ pé wèrè ni ọ. Ìwọ tèmi. Obìnrin ọmọ kan. Ìwọ fílẹ̀ o. Ọmọ kan kọ̀. Ọlọ́ni ọjọ́ rẹ̀ gidi. Gbọ́ tèmi. You don't see me rí. Èmi pẹ̀lú wèrè olòsí oníkùn. Ìwọ sọmọ pé mo gbọ́ sórí ẹ̀. Ó ní ìgbà tó fi sá lọ wọ́n wọ ẹ̀kan ni o. Inú odò ọ̀bùn náà ti kan wèrè ẹ o. Bẹ́ẹ̀ ni. Tó lọ lọ́dún ẹbí. Olórí burúkú ọlọ́dẹ olùdànkó ni. Ọlá ló fẹ́ jẹ lórí ọmọ ọba. Ṣé ajá àtẹ̀rà máa jẹ lórí ọmọ ọba? Irọ́ ọmọ bàbá wo sóúnjẹ wà sọ àìdé ni. Kólókólókólókóló wà á dàgbà wá. Ìwọ ẹrú ọba ò lè jẹ. Jẹ́ wá sọ tọrọ fún ọ. Sọ ọmọ gbé gbọ́ tí ìjà báyìí ló sunkún àgẹ̀mọ́ ẹ̀kọ́ sunkún ara yín ni. Bẹ́ẹ̀ ṣe wà lọ́yẹ̀ ìjọ sun papọ̀ lónìí. Bẹ́ẹ̀ni ò ṣí ẹ sẹ́hùn. Ọmọ ìsọ̀rọ̀. Oníranù gbọ́. Torí mo ti fún ẹ ṣe rí. Mi ò fún ẹ ṣe mọ́. Ló ṣe ta ẹ lára lè ṣe kẹsẹ̀ lẹ́sẹ̀ wà bá wa ń bí. Hello ẹjọ ẹ má sọ mi di wèrè mi o. Ó ní ògòrí ẹ láì ṣe póòlù. Sọpọ́ ọ̀gbọ̀n ìwọ ọ̀gbọ̀n léwu. Mo gbọ́ ní sùúrù náà. Ṣé ògòrí ẹ̀ rí ni? Mọ́dà lóhùn o ẹ̀ẹ̀kan ni o lójọ́ lórí sọ pé o ti mọ sí yóò sì ti rí ọ pé tọ́lá ìsì yóò ọ̀ lágbára ó sì ní òun ti wà láàgùrò àbí sọ́jú bẹ́ẹ̀ lọ́jọ́ kan náà kọ́ ni. Ẹ̀ẹ̀kan ló ṣe kínní ṣé o lè fojú ẹ méjèèjì búra ìjọ tó kọ́kọ́ ṣe ọ̀sẹ̀ kejì síjọ́ yẹn. February 14 kọ́. February 14 ọjọ́ fà oníkọ̀kọ̀rẹ́ ọmọ fà ṣe oníkọ̀ lè wọ sọpá ọ̀rọ̀ aṣọ yìí ọlọ́run. Lẹ́yìn fi wá lọ fà. Lọ fà ni kò sí wàhálà wo mọ́bìnrin sọ̀tì gbójú sọ nígbà tó gbọ́ léyìn ní tó wà lẹ́gẹ̀ẹ́ oníwò ọlágbé kò rí. Ẹjọ ẹ má sọ mi di wèrè lórí ta tí mo wà. Ìwọ gbọ́ tèmi ó bẹ̀rẹ̀ sí ká láìjẹ́ pé bóyá òun ta bẹ́ẹ̀tì. Àbójá wèrè sorry láàrin èmi àti ẹ láàrin èmi àti ẹ láàrin èmi àti ẹ àṣẹ bẹ̀rẹ̀ o ká ní mo mọ̀ pé èèyàn báyìí ni ó wà láì ò ní dé láti Cairo wà á ti kú dànù ṣebí tẹ́lọ̀ ló kọ́ ìwọ
ẹ bá mi. Ìmọ̀ kò sí wa. ọ̀rẹ́ mi. Bọ́tà èmi ò sọ̀rọ̀. Jálọ rẹ̀. Àbọ̀ ìjà wuli. Ẹ tún wọlé. Mo gbé lónìí. Ọ̀rẹ́ mi. Kò sí wàhálà. Kò sí wàhálà. Èmi kan kò tẹ̀ sí wàhálà. Mo kàn ní. Ẹ káàbọ̀. Báwo ń dé yín? Ẹ jọ má pè é padà. Báwo ń dé yín? Báwo níṣẹ́? Gbọ́ tèmi. Jọ dóò gan ò gbọdọ̀ gbéyàn débi báyìí kí bátìrì ẹ̀ má ti kú lójú ọ̀nà. Ṣé mo fi ẹlẹ̀ síbi tí mo ti ń bọ̀? Ó wá délé nìsín, ó fẹ́ mọ díbọ̀. Èwo ní báwo níbi tẹ́mi ti ń bọ̀? Sọ ládàáda tí o fẹ́ fojú mi rí, ó nìyẹn. Ṣé èmi mọ̀ pé ìwọ àti ọ̀hún tiẹ̀ náà, ọ̀rẹ́ wa tiẹ̀ ti tán náà? Ṣé mo mọ̀ pé ìwọ àti ẹ̀ náà, àti ẹ̀hún náà gbogbo kúkú kẹ́kẹ́ tó ń ṣe, ó ti yé mi. Wá rí èèyàn bá jáde, ó wá jẹ́ olòṣì olórí pípa tó ṣe kùngbẹ́ndù yẹn. Tí mo mọ iye ọdún tó fi wà kó tó di pọ́n rí jọ́ kí wàá lọ wá ṣe àti pé ṣé o gbọ́ fẹ́ débi ni. Ṣé bí nílé tẹ fi mí sí ni mo wà kí ló ṣẹlẹ̀? Gbọ́ tèmi o máa rí wèrè o ọmọ nǹkan tí mo sọ o ọmọ tí mo sọ láàrin ìṣẹ́jú mélòó sí ìṣẹ́jú mélòó sọ ọmọ nǹkan tó ṣe ń bẹ̀ yẹn ni èmi ló fojú mi ráre sórí láàrin èmi àti ẹ̀ ó ti tó gẹ́ ó ti tó gẹ́ ó tiẹ̀ ti sú mi kí ló dé. Mi mọ nǹkan tẹ́ ẹ sọ ẹ má bà mí jẹ́ ìjú. Bá tèmi ṣe brank máa gbọ́ brank ló ń ṣe bá tèmi òun ṣe brank ni má ṣe brank fún mi ojú mi báyìí méjèèjì ni mo fi rí kánayọ̀ báyìí ni mo ṣe rí báyìí ojú mi méjèèjì ni mo fi yọ kánayọ̀ kò lójú ó wá bá mi sọ̀rọ̀ ó wá kólẹ̀ ẹ̀rọ lórí burúkú bóyá kò kẹ́rù ẹ̀ ó ti tó gẹ́ ó ti ẹ̀ ti tó gẹ́ ó tún sáré dọ̀fẹ́ délé kò sí wàhálà. Ọkọ gbọ́ tèmi mi ìmọ̀ nǹkan tẹ́ ẹ sọ mi ìdẹ fẹ́ kẹ́ máa bínú sí mi. Ẹ wò dáàdì ṣe mọ̀ pé èmi náà ni wàá complain fún yín mo sọ pé ìyàwó mi ò ń ta tẹ́tẹ́ ó ń fa wàhálà káàkiri everywhere ló ti ń jà káàkiri tí mo fi wá kọ́lẹ̀ sọ́dọ̀ yín tí mo ní mi ò ṣe mọ́ bọ̀ nígbà tí mo gbẹ́bẹ̀ lọ́tún tí mo gbẹ́bẹ̀ lọ́sì ló yẹ kí n gbà padà sílé mo wá bí bí mo ṣe gbà padà yẹn ó yẹ kí orí ẹ̀ kó pè sí ni ẹ wò dáàdì ṣe nígbà tí mo gbéyàwó mi padà sílé ọ̀tọ̀ nìkan tí mo rí o in fact gbogbo nǹkan tá ti ń ṣe bọ̀ látẹ̀yìn kò rántí kankan mọ́ ìwà tó wá ń hùn sí ló wá burú jáì ṣe mọ̀ pé ìyàwó mi kò mọ̀jú nǹkan kan lọ báyìí sí kò mọ̀jú wọlé má bọ̀ jẹ́ ká jọ láṣepọ̀ tàbá tó wá bọ́ sórí bẹ́ẹ̀dì ìtàn náà ẹ̀ẹ̀kan abẹ́mejì ò tó bí ká máa lo ẹ̀5 ẹ̀6 ṣe tó bá ti wá pé mi nìkan ló ti wá ń bá ṣe tó bá tiẹ̀ fẹ́ gba ẹ̀mí máa gbèsè bí ìyàwó mi ni ó fẹ́ gba ẹ̀mí mi ni ládùúgbò tí mò ń gbé wọ́n á ti kàbé èèyàn bíi 5 tí ìyàwó mi tó ti ń bá wọn lájọṣepọ̀ ládùúgbò kan náà tí mo ń gbé ṣé ní pé lè ti burú ẹ wò mo kàn ní wá sọ fún yín ni o. Dúró sórí àwọn nǹkan kan bẹ tèmi ìfẹ́ ọkùnrin máa ń rojọ́ wẹ́wẹ́ ọkùnrin èrò rojọ́ nísìnyí ìwọ ní ọmọ yìí ọ̀sẹ̀ ọmọ wálé nígbà tó délé náà àwa náà sábà sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá sọ ló délé ẹ̀ ló fi yíwà padà hàn bómi bá ti palẹ̀ ọkọ̀dà yọ pàwàdà kẹ́ ìpà ló padà ó ti ṣéǹjì ló fi ní kò ṣe mọ́ kò rántí nǹkan kan mọ́ òun ti ṣe gbogbo ẹ̀ ó ti dálẹ̀ wá ní ń ṣe ń gbádùn ń ṣe kinní kan mọ́ bá ìwẹ̀rẹ̀ ni láti pọ̀ ṣé kìí ṣe wọ̀ lọ gbádùn ẹbí wọ̀ lọ gbádùn mọ́ gbádùn lọ. Dáàdì ẹ wọ aṣọ mi ẹni bó ti ṣù mí lọ́rùn ó fẹ́ gbẹ̀mí mi nìyà tó bá ti wáyé pé ẹ̀mí èmi nìkan ló fẹ́ gbọ́ ó tẹ́ mi lọ́rùn tó wáyé pé èmi nìkan mò ń ṣe bọ́ ṣe ní àdúgbò tó tún wá ṣe sí iye ló burú jáì mo rò bí wọ́n ṣe wá sọ́dọ̀ yín ó yẹ kí kọ́pọ̀lọ́ ẹ̀ kó. sórí jẹ́ sọ fún ọ sọ̀rọ̀ ọkùnrin tó bá fẹ́ sọkọ lórí obìnrin yóò lámòjúkò lẹ́yìn ọ̀bá lámòjúkò irọ́ níyàn pa báwọn obìnrin ti wà bọ́ ọba nìkan súfè tó lọ rí fẹ́mi yóò mọ̀ yín mú lẹ́yìn kéèyàn gba àgbélébù ìtọ́lọ́ máa ṣe fún yàn eléyìí tó ń ṣe tọ́ wá mí gúlegúle ọba kìnìkan ò nídìí ẹ̀ iṣẹ́ ẹ̀ ni ó tẹ pamọ́ mọ́ wọn wà sí obìnrin. ẹ wò dáàdì ṣe mọ reasons mo fún bàbá yín sí ni pé ṣe ti máa fi padà sọ́dọ̀ yín for the second time mi ò ní gbà padà mọ́ that will be the final bẹ́ẹ̀ ni. ìṣèdúró náà sáǹfọmọ́ bẹ̀ ọ́ ni àti pé sórí aláìsí pàànà lọ bá. ẹ wo dáàdì ẹ fi àná lé àná ṣé àná ni mo bá yín sọ ni àná ọmọ yín ṣe nǹkan tí ò dá yín sọ pé ọ̀rọ̀ àná. kí ni ṣe tí ò dá lórí
ń ṣe àbí ẹ̀ máa wẹjọ́ rírùn tí ń rò ẹbí wọn náà lọ ń bá alájọṣepọ̀ ṣé ń dájọṣepọ̀ rẹ̀ ṣe ni. ó dà kò burú mo ti sọ tèmi fún yín sà ẹ gbọ́mọ yín sọ̀rọ̀ tí bá fi dá padà sílé yín ó lọ nìyẹn. ẹ ṣàdúró nǹkan tó tó bá wọn ẹ fi tó mi létí tó bá jẹ́ pé ẹ̀yin ka èmi kún gẹ́gẹ́ bí èèyàn tẹ́ ẹ kà mí kún gẹ́gẹ́ bí olórí ṣé ó yẹ kẹ́yìn ṣerú nǹkan báwọn kẹ́ ẹ máa fi tó mi létí. ẹ wò ẹlẹ́dàá yín gbọ́ mi mọ nǹkan kan pẹ̀ ohun tí Àtàndá ti torí ẹ̀ ń ṣe gbogbo tó ń ṣe kò sí kankan tó ṣàlàyé fún mi kò ṣàlàyé kankan fún mi ìmọ̀ ń pẹ́ mi ìmọ̀ ohun tó ń ṣe mi ìmọ̀ ohun tó ra wọlé tí bá ló yé mi irọ́ ni mo pa. ọmọ ń tọ́ra wọlé kò yọ sọ fún mi sọ wàá rí fìrífìrí kankan pẹ̀lú nǹkan báyìí ń ṣẹlẹ̀. mi ò rí fìrífìrí kankan. o ò rí fìrífìrí kankan. ohun tí mo rí náà gbogbo ohun tí mo rí náà nígbà tí mo rí pé ó sú mi ó ṣò mí lọ́wọ́ òun ni mo ṣe ní kí wá sọ fún yín. ló ṣe wá sọ fún mi ìdá ìlọ wá sọ fún mi. ọ̀rẹ́ tó ṣẹlẹ̀ yìí látijọ́ aláyé ti dáyé ń wọ̀n gbọ́ rí ó wá ń jẹ́ ẹ̀dọ̀ ọkàn fún mi ó ń jẹ́ ẹ̀dọ̀ ṣíṣe kù wo lọ jókòó dè mí bẹ́ẹ̀ èmi náà ń bọ̀ sọ gbọ́ lọ jókòó dè mí. Hello. Hello ẹ̀gbọ́n mi. Hello olórí ẹbí. Mo ń gbọ́ yín. Kí wá bá yín. Èmi ń lọ sí sọ́ọ̀nì. Báyìí. Ṣé kò sí sá? Ṣé ò sàbùrù ìyàwó yín kọ́? Ọ̀dà. Màá bóyá tí n bá rọ kàdà nísìn. Má wọrí. Bike. Ìwọ náà rò gbogbo ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ sọ. Ó yá kí ni nǹkan tó rí sọ sí ọjọ́ ń gbọ́. Nọ́nsẹ̀nsì ni. Tíyàwó bá ti jẹ́ ẹlẹ́jọ́. Àdánwò ni mo lè gba gbogbo ọkùnrin ayé lẹ́mọ̀ràn pé ẹ má fẹ́ ìyàwó tó bá jẹ́ ẹlẹ́jọ́ ó máa ròyìn pa aróyàn dànù kí lẹ́jọ́ ó ṣe lọ ṣe pìrìsẹ́ńtà kọ́ máa rojọ́ nu rédíò ó rojọ́ ẹ dákun ọkọ àtọmọ mi jà wọ́n sì lé ọmọ wálé ṣé ọmọ tèmi ní ọ̀jẹ̀ first offender tí wọ́n lè lé ọkọ it's not a first offender wọ́n ì máa tún lé ẹlòmíì náà lé ọkọ lẹ́yìn wọ́ọ̀la kí sọ ọmọ mi nìkan orí mi ò sì burú ìyún ilé torí ìyún kí n sọ pé òun fẹ́ para mi kí ni ìròjọ́ kiri fún tó wá fẹjọ́ mi sùn ẹbí sọ ara. Kí lọmọ kan ṣe di mẹ́ta dáhùn. Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ò dẹ̀ dáhùn wọ́n ní kí lọmọ ṣe di mẹ́ta. Àbí yọ̀ọ́sán ni bó ṣe jẹ́ kọ́mọ tó di mẹ́ta ọmọ ẹyọ kan. Àwọ̀ wọ́n fẹ́ kó gbà mí tó bá wò mí dáadáa wàá mọ̀ pé ìṣẹ́ ń ṣẹ́ mi èmi ò rírú ẹ̀rí o kéèyàn pàtẹ ọjà kọ́ mọ́ tà láì ṣe pé mo ná mọ́ lí mọ́ tà ó sú mi owó la fi ṣe ọjà kalẹ̀ àròjà ta kó sì tó di pé ọkùnrin kan dádúgbò èmi nìkan ní níwọ̀n ra búlọ́ọ̀kù mi new site nígbà tí bẹ́ẹ̀ ò tiẹ̀ tí ì dín kankan tí mo tó sì wà ní ugbó ni mo ti débẹ̀ táwọn èèyàn sì bá mi rajà gbogbo ìgbà náà láti ṣe tá a ní láti rówó ṣe tá a fẹ́ ṣe láyé wọ́n wá dì sí àfi bí ìgbà tí exist mọ́ ọkùnrin kan Mr. Taiwo ló náà dé lólóhùn ta búlọ́ọ̀kù kíní sóńdọ̀sì ẹni máa fi yọ búlọ́ọ̀kù tí wọ́n bá sì fi yọ búlọ́ọ̀kù bí irin ní òrì á ní irin làwọn èèyàn máa ń pe búlọ́ọ̀kù ẹ̀ wọ́n á ní ẹ lọ́dọ̀ irin lásìkò tí gbogbo nǹkan wọn tí símẹ́ǹtì wọn ti gbogbo ẹ̀ wọn eléyìí ò kò bẹ̀sùn bẹ́gbà ó ń jọ kíní yẹn ló dálẹ̀ lọ àwọn èèyàn wọ́n mọ̀ búùkù lẹ̀ wọ́n mọ̀ kówó lẹ̀ fún báyìí àwọn òṣèré yọ kàtà. Àtàndá mo ń dá ọ lóhùn. A ti mọra ó ṣe díẹ̀. Ó sún mi. Ìwọ náà jókòó tẹ̀tẹ̀rẹ̀ díẹ̀ ọkùnrin ò tó. Kí ni ọgbọ́n wo ni mi ti dà tán? Ọgbọ́n wo ni mi ti dà? Mo ti lọ mo ti jà mo láwọn ọmọ tí wọ́n ní ẹ máa cross lọ ọ̀dọ̀ ẹ máa dọ́gbọ́n lọ pa àwọn kọ́sítọ́mà káàárín kankan ó ló jẹ́ wá pé kí ni mo lè ṣe ọmọkùnrin disturb mi. Àtàndá ọmọ wípé èèyàn máa ń pawó dà yóò tàwọn ṣe ni àbìlù láàrin sí àbìlù láàrin sí. Mò ń gbádùn
alábọ̀nbọ̀n wọ̀nyí dágbére kó tó kú òru èyí tí mo fẹ́ ṣe fún ẹ bàbá ṣe é fẹ́ lómi níbo ni ẹ gbóhùn sógun jìnnà ká wọ̀ lómi. yóò lọ tẹfẹtẹfẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. tí wọ́n máa wá ẹ̀jẹ̀ àṣẹ ìyún kó tiẹ̀ fi lúlẹ̀ fún mi kó fi lúlẹ̀ fún mi kí ló dé. ìtọ̀ fẹ̀rẹ̀ ń dàjí là fi ṣe. fẹ̀rẹ̀ ń dàjí ìtọ̀ ẹ máa tọ̀. tí ẹ kọ́ tóbìnrin rẹ ló lè ṣe fún ọ àbò níyàwó tó lè bọ́ ṣe é ni. wo kí n má níyàwó ọmọ sàn èyí tí mo gbé kalẹ̀ hàn pàpàlàgì yóò wúlò kọ̀ọ̀kan bá má rí nǹkan jẹ kọ̀ọ̀rán òkò wọn ọmọ ń pa ẹ. bọ́bá jóbìn tí ẹ tó jọ ń sí kọ̀kọ̀ ń kọ́ òníyàn. kò ṣe ẹni tí ò lówó lọ́wọ́ ní ó lọ rẹ̀ bìnrin yìí ní girlfriend kankan. o ò sì lọ́mọ obìnrin. mo bí mo obìnrin. tí wọ́n lè ṣe fún ọ. sọmọ lè ṣe. àwọn ọmọ lè ṣe. àmọ́ lọ́mọ gbọ́ tèmi tí n bá yìí bá sọ̀rọ̀ yóò gbọ́ tèmi. ó ti tàn bàbá ti wá pa gbogbo èlò ń dá a pápọ̀ tán tó ti dòun tó dodidi tó jàsè jẹun ìtọ̀ fẹ̀rẹ̀ ń dàjí tó bá tọ̀ yọ wà gbé àrùn a wà paríṣẹ́ sí la ọ wà rí ìfihàn gbogbo iléeṣẹ́ rẹ̀ wò kò ní dágbére tí yẹn lò ìwọ nìkan ló kù tó ọmọ ìtajà èmi mo sọ bẹ́ẹ̀ fún ọjà ngara ń gbọ́ ọkùnrin ogun olùgbòǹgbòlá ni mímú lè mí èèkàn wọlé. ọjà ó ṣe mo dúpẹ́ máa bá sọ Yorùbá tó bá ti bá sọ tó bá ti gbà báyìí gbogbo tó bá fẹ́ náà mi kò jù bá rẹ̀. máníjà dákun bá ń pe ọmọ kan lára àwọn ọmọ tí a kọ́ bá róúnjẹ fóun. kò sọ́mọ kankan tó wá bí iṣẹ́ wọn lọ́jọ́ mẹ́ta yìí. kí ni wọ́n ló dé ṣé tí kọ́sítọ́mà bá dé tó fẹ́ rajà sáàmù ru búlọ̀kù wọnú ọkọ̀ fúnra wa ni. àtìgbà tá a ti fún wọn ní owó oṣù mi mẹ́ta kan kò sẹ́ni tó. ẹ sì jẹ́ ń gbọ́ nǹkan kan ó dáa ẹ̀wọ́ náà lọ bá ń róúnjẹ wá fún mo wo lọ́wọ́ ẹ̀kọ́ bá ń róúnjẹ wá dáhùn. èmi gan tí ì jẹun lọ́sàn-án 100 naira tó ṣẹ́kù lápò mi fẹ́ fún mọ́tò lọ́lé. ẹ ó yá lọ gbà wá lọ́dọ̀ yá bá ní mo ní. dáàdì èmi wà òkè mo ti jẹun kí n tó wá bí. kó bẹ́ẹ̀ gba ráìsì kó tiẹ̀ kọ́ jẹ ná. mo ti jẹun dáàdì ẹ má wọrí ẹ má wọrí tí ń jà wọn wà òkè. ọ̀dà á sọ̀rọ̀ sórí ìgbésí ayé tí mò ń gbé nù. dáàdì kí ló lè tó yìí kò sówó ń bí kò sówó lọ àwọn ọmọọṣẹ́ yín ò wá mọ́ lórí pẹ̀ sanwó fún wọn. ohun tí mò ń fèsì nù má jẹ́ ń tán nǹkan tí ń ṣe mí o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òsì bí ọmọ ọlọ́rọ̀ lèèyàn rí aṣọ ilé ọmọ dasoko ìyà ń jẹ mí lábẹ́nú àwọn èèyàn ọmọ ni o àǹkárá ni ò jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan ń ṣe mí o bá ti wà ká mo fi fìlà lé wọ́n rò pé mò ń gbádùn ni ìyà ní jẹ mí ìní tán o nígbà tá a yọ búlọ̀kù kalẹ̀ táàrẹ̀ nira èyí tó fẹ̀ yìí tì í nìsín ó ti lọ bí oṣù mẹ́ta tá a ti yọ kalẹ̀ gbogbo olè ọjà rí lẹ̀ láìsí pé oṣù ọjà. náà ló dé gbogbo bẹ́ẹ̀ ni dáàdì ẹ jẹ́ ká máa dúpẹ́ o tá a bá ti ń jí láàárọ̀ kó jẹ́ gàrí láàmú ẹ ṣáà jẹ́ ká máa fọpẹ́ fọlọ́run torí pé kí ni ẹ mọ̀ pé gbòòrò rẹ́rìn gbogbo olùdẹ ló ti kan gbogbo àfi kọ́lọ́n bá wa sọ olùdẹ̀rọ̀. èmi fẹ́ pàgbòrò lẹ́rìn gbòòrò rẹ́rìn èèyàn wọgbọ́n tí gbòòrò fi rẹ́rìn ni bó jẹ́ kéèyàn rìn gbòòrò ń kàkí kó tiẹ̀ rẹ́rìn ṣe rí gbogbo kinní tó ń ṣẹlẹ̀ èmi ní nǹkan ṣe. bẹ́ẹ̀ni. ó lè máa jẹ́ ìní nǹkan ṣe gbogbo àná lọ jọba náà. mo ti wádìí sọ̀rọ̀ ara mi ṣéyìn ó ní rọjà báyìí kọ́ mọ́ta láìsí pé mo nà ọmọ ilé mọ́ta mo èmi náà jáde sọ̀rọ̀ ara mi pé bóò ní kí ni mo fẹ́ ṣe o wọ́n ní pé tí n bá rí lọ́gbọ́n kan dá màá máa ta nígbà tí ìpá àwọn èèyàn kan lè mọ́ láyé. ẹ lọ dọ́gbọ́n náà. wọ́n èmi ti jáde ọgbọ́n mi tó wá wà ní pé obìnrin ló lè ràn mí lọ́wọ́ ká lóyún ọkùnrin mo lè ṣe fúnra mi màá ti ṣe màá ti lọ ọjà ó ti ta mi lè ta gbogbo ọjà tí mẹ́lẹ̀ tán kí n má nì tó roughly 10 million mi má kọjú 10 million dà sí òkè sọ̀rọ̀ bí onídìí pẹ̀tẹ́lẹ̀ àmọ́ obìnrin ló lè bá mi ṣiṣẹ́ òun ìkíní àjò tí mo fẹ́ ṣe yóò ṣe mọ̀ ìyàwó tí mo ní kò ní gbà ń lò jẹ́ ń pọ̀ pé bóòlù sì lè ràn mí lọ́wọ́ tó bá ń ṣe. ṣé nǹkan tẹ́fẹ́ sọ náà lélẹ̀ tẹ́ lè sọ fún mi létẹ́ tó ṣẹ̀wá ní kí wọ́n bá yín níbi iṣẹ́ ẹ̀yin dádì ẹ bá ti sọ fún mi lè nà. irọ́ mi lè sọ mi fẹ́ kí ìyá ẹ̀ ò gbọ́n tá à ń sọ. ok tó bá ti jẹ́ pé nǹkan tí ò ní pa mí lára ni mo fẹ́ bá yín ṣe why not tẹ́ bá délé kẹ́ lè wá ṣàlàyé fún mọ́mì tẹ́ bá délé lálẹ́. má sọ fún mọ́mì o má sọ fún ìyá rẹ̀ rárá sórí kò lè pọ̀ lára
ẹran lásán lọ fẹ́ jẹ ẹran wọn kàn sí báyìí tó bá ti wá jẹ ẹran lájẹ málẹ̀. ẹran kí n kàn jẹ lásán. ẹ bá ti jẹ wọn tó bá dìdájí pé ìtọ̀ téèyàn máa kọ́ tọ̀ ń dàjí o ọkàn bá ń tọ̀ nù kè òun ni wọ́n ó ṣe kíní kan fún ní ọjà ó fi máa ta. ó ṣe ọkọ mi pẹ̀lẹ́ ó ṣe ọkọ mi máa jọ irọ́ gbé mi ṣá máa jẹ farabalẹ̀ ṣògbó farabalẹ̀. kí ló ṣẹlẹ̀ kí lélẹ́yìn tó ṣẹlẹ̀ báwo. ìwọ ọmọkùnrin tó ṣẹlẹ̀ báwo. tí mo wá rú ẹ sí mi ni àtọ̀dá. kí ló fariwo. kí ló fẹ́ fọmọ mi ṣe náà. kí mo fọmọ ẹ. kí ló ṣe pẹ̀lú ọmọ mi. ọmọ tèmi ọmọ mi. àtọ̀dá. ṣé kẹ́yìn mọ́ ṣáájú rárá ni. ájò kìíní. mo ń ṣáájú. ìyá jẹ. mo ń ṣáájú. ebi pẹ́. kí ni. fọmọ ọlọ́mọ. wá tẹ̀mí. ọ̀yà bọ́ síta mo ní kọ́ ọmọ pé ọmọ mò ń ṣe gbọ́ tèmi sí kọ́ sọ̀rọ̀ ni mo ní àbọ̀tà bọ́ síta. Chineke mi. Àtàndá. Why me? Kí ló ṣẹlẹ̀ báyìí? Why me? Ariwo rẹ̀ yìí pọ̀, kí ló ṣẹlẹ̀? Bọ́lá ti dé. Nǹkan ti ṣẹlẹ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Bó ṣe di láàárọ̀ yìí tí mo wọ yàrá tí gbọ́ tèmi wà níbi tí mo ní kó wà ó ti wà ní aṣọ tí a ní kó wà. Kí lọ gbé ìtọ̀ rẹ̀ kí n máa gbé bọ̀ ká lè parí iṣẹ́ tó ní àṣẹ. Tí mo wọ yàrá tí gbọ́ tèmi wà báyìí wọ́n ti di 3. Mo bà tó bẹ́ẹ̀ ni mo sọ fún bẹ́ẹ̀ ni mo sọ. Ó jókòó báyìí mo tún pè wọ́n tó dá mi lóhùn àwọn 3. Mi kó náà mo ti ń ṣẹlẹ̀ sí mi. Ní sùúrù, ṣé kìí ṣe wípé ọmọ yìí sọ̀rọ̀ ńgbà tí ń jẹ àṣejẹun? Kò sọ kankan, kò sọ̀rọ̀ rárá torí mo jókòó tì. Àtàndá, ó bà nǹkan jẹ́. Ó ti bà nǹkan jẹ́. Bíbò. Òun ni mo ní kó dájẹ́. Ó dájẹ́ náà ni. Mo mọ́nítọ̀ rẹ̀ náà níbi mo ti mọ́nítọ̀ ẹ̀ títí ń jẹ lọ́wọ́. Kódà ìyá rẹ̀ wọlé tó náà. Mo kàn ti ìyá ẹ̀bọ síta ni ló fi jẹ kíní ìtàn. Mo sì tilẹ̀kùn mọ́ mo jáde. Àtàndá ẹnìkan kan ò gbọdọ̀ sí ń bẹ̀, ó tilẹ̀kùn mọ́ rí tí ó dájẹ́ ń bẹ̀ níwọ náà ò gbọdọ̀ sí ń bẹ̀. Ọ̀gbẹ̀rì tó bá bá eégún níbi tí ń fọ ẹ̀kú rẹ̀ lódò yóò fẹ́ bọ́jú rà. Bó o ṣe ń wá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn, ẹ̀bọra méjì ti wà láàrin wọn. Wá dákun, báwo mo sì fẹ́ dọ́mọ tèmi mọ̀ torí wàhálà ti dé báyìí. Mi ì dọ́rọ̀mọ mi mọ̀ mọ́. Ìyàwó mi náà tún ti rí wọn. Ohun kan fojú ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀ta. Mo bẹ̀ mo ní mo sáà ń bọ̀ pé kó jẹ́ wá. Ẹbí mi ní tí n bá fẹ́ ṣe káwọn ẹ̀bọra fi lé mi lẹ̀. Káwọn mi nìkan kí rọ́mọ mi nìkan. Ṣé kí n mọ́ tàn Àtàndá? Ẹni tó dá iná fúnra rẹ̀ ò mójú rẹ̀. Èmi fúnra ara mi, n ò lè dá ọmọ gangan mọ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. Ìtọ́jọ́ ọmọ tiẹ̀ nù rẹ̀, n ò lè dá mọ́ o. Kí ni mo fẹ́ ṣe báyìí? Kí ló kàn stẹ́ẹ̀pù tí mo fẹ́ tèkì ni mo fẹ́ mọ̀ báyìí? Ọ̀nà àbáyọ tó wà rè. Mo kọ́kọ́ kí ọ kú oríire ná. Níbi kí ni báyìí? Ìkan ni ò kì í di 3 kí ni ó sì mọ ẹbí ni. O ti lọ́mọ 3 nù. Ọ̀rọ̀ rẹ̀ ò yé mi o. Ọlẹ́bọra méjì ń bẹnu wọn, wọ́n á di bàbá ẹbọra. Bẹ́ẹ̀ náà ni, ọmọ ní gbogbo wọn, wọ́n bá ti wá ń pè ọ́, mọ̀ dáhùn. Kí ló ń wí kí ló ń sọ yìí mọ̀ ṣeré? Káwé kẹ́bọra máa pè mí kí n máa dáhùn. Èmi náà sáwẹ́wà, bó ṣe rí nù. Ìjọ́ràn kọ́ nílé ìbàyẹ̀ nísìn. Ó dáńgbà tó ní ẹ̀kẹ́ àwọn ọmọ ni wọ́n. Níbo ni mo ti fẹ́ ta ni màá sọ fún pé mo bí bẹ̀ta? Níbo mo bí bẹ̀ta sí? Àwọn fámìlì mi, ṣé wọn mọ̀ pé ẹyọ̀kan mo bí? Àwọn fámìlì ìyàwó mi, ṣé wọn mọ̀ pé ẹyọ̀kan ló bí? Níbo mo ti rọ́mọ? Ọkùnrin ni ọ́, ta ni ọmọ bá sọ̀rọ̀, ta ni ọmọ bí ọ ń béèrè o, tí ọmọ béèrè pé bó lo ti rọ́mọ o. Ìwọ lọ́lọ́mọ rẹ̀. Àwọn báwo ló ti ń sọ̀rọ̀ báyìí? Ṣọ́ra àwọn ọmọ yìí, àwọn ọmọ rẹ̀ nù. A ní wọn èso ọmọ mi. Alọ́mọ ẹni. Àwọn máa jà o. Ìkíni ìdí ń bọ́ sí kára fún mi o. Ṣé mo bẹ́ bọ́ra ni? Ọ̀dà. Olóògùn kankan máa ní kí n lọ dùnú lé káwọn ẹ̀pọ̀ra pòórá. Ìmọ̀ lọ mu sìgá o. Ìmọ̀ lọ mu sìgá nulẹ̀ tí màá fẹ́ tábà sí wọn lára tí gbogbo wọn padà bí wọ́n ti wá. Ọmọdé òmùgùn ń pè lẹ́fọ̀. Kódà kọ́ ọmọ mú apẹ̀rẹ̀ ẹgbó kan. Àwọn ẹbọra tí ń bẹnu léwọn ò lè bóde. Bí wọ́n ṣe mọ́ bá gbé nù. Sọ wá rí ọ̀nà àbáyọ kan so tó wà fún ọ. Tó o lè rí ṣe, tó o lè mú sàlóògùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta rèé fi wọn lọ́kọ. Ìjọ kan náà ni wọ́n gbọ́dọ̀ lọ́kọ. Aṣọ kan náà ni wọ́n sì gbọ́dọ̀ wọ̀. Ojú bá lọ. Láì jẹ́ bẹ́ẹ̀, wọ́n dá ọ láàmú o. Wọ́n bọ̀ fínra gidi. Bí ìgbà tí ejò bá kọjá láàrin ewé tábà ni. Ṣé náà tó lórí kókó báyìí? Kò sí ohun tá a lè ṣe sí. Fa
fuck lele báyìí nìsín why me God awo ó ṣoògùn ṣe. Àtàndá ìwọ ló ṣoògùn lọ ìwọ ló sí oògùn lò. Fuck Àtàndá ó ṣe lẹ́yìn fún mi tán. ẹ gbà mí níṣẹ́ wọlé jọ́lọ́ ń ṣe ló lé mi dà síta ó lé mi síta ni ó sọ̀ǹgọ̀ mi ni ó tún wá padà lọ wọ́n tún wá sọ wípé báyìí ló máa rí òtútù kankan fún mi. kò ṣe sọmọ kò ṣe sọmọ ó ti di ìbànújẹ́ fún mi náà kò lè ṣe. sórí nǹkan tó fọwọ́ ara rẹ̀ fà báyìí àbọ̀ pò rí sórí pọ́lọ̀ ń ju ọ lọ báyìí sórí pọ́lọ̀ ń ju ọ lọ. mo ti dákẹ́ mi ò mọ̀ pé bó ṣe rí rè máa lọ sọ fáwọn ẹbí mi báyìí mo máa lọ sọ fáwọn ẹbí mi kí n tún dé mọ́ra báyìí pẹ̀lú gbogbo tó sọ kalẹ̀ yìí pẹ̀lú tó sọ ní ayé mi dà. sọ́rí ẹ̀bẹ̀ ọ̀tán ọ̀rọ̀ yìí o gbàmú ọ̀tán bá ṣéjọ bá mi yọ wo aya mi o sórí èyí tá à ń ṣe kù dákun mọ bẹ̀ ọ́ torí Ọlọ́run mo fi ànábì mọ̀ mọ́ ìwọ máa lọ tọgbọ́n máa lọ ntì kí máa lọ máa lọ wọ́n ṣe báyìí fún mi ṣe báyìí dákun fọwọ́nú. ẹ mọ̀ pé mo lẹ́bí ẹ̀yin ni mo wá bá torí mo mọ̀ pé ẹ̀yin lẹ́bí ẹ jẹ́ kí n lọ ṣàlàyé fáwọn ẹbí tèmi náà kọ́ lè mọ ohun tí mo kó tù lọ́wọ́lọ́wọ́. mọ́ tí ì ṣe báwọn sọgbọ́n yá kọ́kọ́ fi ṣe gbòólé náà jọ dákun aya mi jọ dákun o má ronú o jọ fọwọ́ wọ́nu o. Ojú ò tì ọ́ ìrìn ẹsẹ̀ rẹ ò padà rárá sọ yẹ kó o ṣe irú nǹkan báyìí. kó lè dáa jù báyìí lọ ni mo ṣe. sọ wá rí bó ṣe rí báyìí ẹ̀yàn wá mọ ohun tó ṣẹlẹ̀ báyìí ní ìsinmi pé lẹ́nu pẹ̀lú ẹ̀sìn jọ wáyé àjọ ń lọ ni o. ó yẹ babaláwo tó sóògùn fún ọ tó ṣe fún ọ tó fi wá jẹ́ ó rí báyìí èmi pẹ̀lú rẹ̀ àjọ mójú ara wa débẹ̀. gbọ́tẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lè gbọ́tẹ̀ mi gbọ́tẹ̀ mi bàbá gbọ́tẹ̀ mi kí ló ṣẹlẹ̀ mẹ́ta rèé ọmọ mi ti di mẹ́ta. àwo gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá bọ̀ ṣé nǹkan tí wọ́n ṣe fún àbúrò mi ṣó dáa lójú ara tiẹ̀ kí wọ́n fúnra rẹ̀ kó ronú kó wò ṣé nǹkan tó dáa ló sí ọmọ kan di mẹ́ta nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò wá sílé tó wúlò nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sílé ìtaari dáadáa nínú gbogbo wọn ṣé ó dáa bẹ́ẹ̀ ń bí ọ ni ṣé dandan ni kéèyàn wá sí ọ̀dọ̀ yín kẹ́ẹ̀dẹ̀ gbígbèkúgbè kẹ́ẹ̀ gbélé lọ́wọ́ tẹ̀sí mọ̀ pé òun ọmọ nǹkan kan so bójú mu bẹ́ẹ̀. Bàbá wa kò rí bẹ́ẹ̀ òun náà gbìyànjú ajé wò ni Ọlọ́run wá fàjùlọ hàn wá àjùlọ tó fi hàn wá ní ẹni a ní ká rán àbèlú sí ìbejì ni ó sì lórí lọ́wọ́ kò sì sí béèyàn ó ṣe dẹgbó Olódùmarè lẹ́yìn tí ò ní pẹran ìbànújẹ́ ẹni afúnlóògùn kórè ń lò òun náà sóògùn lò ẹni afẹ́ rábìlù sí òun náà lórí lọ́wọ́ Elédùmarè ló fàjù lọ hàn wá kì í ṣẹ́jú èmi náà. ọ̀dà náà a ti gbà pé ń tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ṣùgbọ́n àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n lẹ́ni tó mọ àti súnkí olùnàgún òun náà ni ó mọ àti lọ rẹ̀ ìwọ fúnra ara rẹ kí lo rò pa wá lè ṣe sí nǹkan tó wà lẹ̀ torí gbogbo àwọn ọmọ tó ń bí kalẹ̀ kò sí èyí tó wúlò ìkan wà nù wọn yéé onínú fùfù ni kọ́rọ̀ mọ́ tí ìṣẹ̀lẹ̀ báyìí ó ti gbómi parí àmùtì ìkan wà nù wọn àìyún mọ̀ ní sùúrù o ó ní sùúrù gan-an sọ wá rí ìkẹta wèrèwèrè ní í ṣe bí òbúkọ kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. Bàbá wa Àtàndá mọ̀ mí látàná kó tó dùn ọmọ pé mi ò ní fẹ́ kó tanná fún yàn ṣe ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń wò
èyí tó lóun ọgọ̀hún bí ó ti gọ̀nù ṣé wá rí léyìí tí òun mọ̀ ń jà káàkiri bóun ni ó ti mọ̀ jà níjà wọn torí wípé ṣẹ́ra àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tá a dá yàtọ̀ mọ́ láàrin àwọn méjèèjì ẹbọra méjì ń bẹ láàrin wọn ẹbọra méjì tí ń bẹ láàrin wọn àfi bí kan bá kú ọ èyí ẹ ń kọ gbọ́n tó sọ dáadáa tí mò ń sọ ni pé ẹbọra méjì tí ń bẹ láàrin wọn àfi bí kan bá kú tó bá kú bẹ́ẹ̀ ni kú ṣe wá rí eléyìí tó bá wá sánkú ní àwọn ẹbọra wọn ní ó lò 300 years láyé tó bá sánkú nípa ni wọn bá ti wá kú látò dọmọ gidi wọn ṣé mọ̀ pé béèyàn bá wà wàkúwà kò sí kó mọ̀ rí rí kú rí ẹ wá rọkùnrin tó bá fẹ́ wọn ọkùnrin tó bá fẹ́ wọn irú ilé ìtẹ ní ó dàbí ajá kán má tí ì fi lọ bí wọ́n gbé nǹkan rẹ̀ wọn àwọn ọmọ sì ń dásàkẹ́ àṣà tí ń dáhùn wọn ní ẹlẹ́bẹ̀ bí ó sì máa ń lọ nù ẹlẹ́bẹ̀ ni ẹlẹ́bẹ̀ àti wá wàkúwà àti orí ìkú rí àtàndá. ṣe béèrè owó mọ sá Elédùmarè kú dá mi dáadáa mo sáré jẹ mo rí mo àmọ́ kò tó mi eré kòtò náà là máa sáta ẹ fi bára wa nù kòtò Elédùmarè dá ó fún mi lọ́mọ dáadáa eré ọlà tí mo sá òun ibi ni mo fi bá yé ọmọ jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà tó kan yóò wá máa wà bẹ́ẹ̀ lọ. Àtàndá ṣe bí Akin. Kí n ṣe bí Akin. Ṣe bí Akin. Sọ. Gbọ́. O ní kó ṣe bí Akin. Ṣé kó wá lọ kán omi ni àbí kó lọ kán odò? Ní tí mò ń sọ ni pé kó mọ́ kàn. Àgbàlagbà lè yẹn bá sọ̀rọ̀. Ní bá sọ̀rọ̀, ẹni tó bá rí ẹ kó wù ọ́ dáadáa. Ọlọ́run ní òun dá olòṣì ọ̀rọ̀ nítorí olòṣì èèyàn kí olòṣì ọ̀rọ̀ kó lè máa tẹnu olòṣì èèyàn bóde aláìdáa ni ọ. Ẹ bá rí ẹ kó wù ọ́ dáadáa ó so níṣègùn ọ̀rẹ́. Ètò ọ̀sẹ̀nu pàmò bí àmupọ̀ ọ̀sán àgbàlagbà sì ní. ìdí mo di aláàdìgún mo bá lálàtẹlẹwọ ọmọ adigun lọ láàwọ. pọ̀ sílé ẹlẹ́rọ ló gbé dàgbà. ilé olówó kún ni. ìgbà wo bẹ̀rẹ̀ ṣàwù ibi kẹ̀kẹ́ tó ṣe ń báyìí. ó fàkùn máa ń jẹ́ kórí èèyàn yìí téèyàn nílé tí ò nílé ìgbà tó kú bí mo ṣe jẹ́ kù tó náà mo yẹ ya wèrè tó. ẹ wá sọ sí wọn lójú bóyá ojú náà fi ń gbọ́rọ̀. wọ́n á bá bẹ̀jẹ̀ á dẹ̀ kọ̀wọ́ náà. ẹ bẹ̀rẹ̀ ta kílìṣì o ẹ má fi kílìṣì kún ọjà tèmi o sẹ́wọ̀n mi sọ fún pé ń gbá lórí ìbílẹ̀ pé mo stọ́bọ̀. ó bá stọ́bọ̀ tó fẹ́ stọ́bọ̀ tó mi ni ṣáláàkì mi ń pè ní kékeré. ìgò explain tire. kí ni kò ń jẹ́ǹjọ́ mo ń jẹ́ǹjọ́ mo lójúmọ́ kí ló ń ṣẹlẹ̀. kí ló dé kọ́ fẹ́ fowó bàbá ìfẹ́ bàbá yìí. ó ní bá ṣe ń làágùn lórí mú bí ike tó fi bu ẹ̀bá nísìn. Mr. Filaka garage. point of correction come lady arẹ́pẹ̀ṣọ́lá. wọn náà máa gbé nǹkan kan máa gbé bùkátà máa gbé géèmù. ọwọ́ ẹ̀ ni mo fẹ́ mímí lé òrè tí mo fẹ́ sílé yìí ti fẹ́ báyé mi jẹ́. tí o bá jẹ́ ikú tó fẹ́ jẹ́ kákò. ikú wo ló fẹ́ jẹ́ kákò. ìgbàlẹ̀ náà fi ń sin ẹja tó fi kákò bàbá. ẹ bá lẹ̀ mi òwe ẹ̀jọ̀. ọkùnrin méjì gba ló tún gbọ́mọdọ̀ tó sọ fún mi pé ó ti gbọ́mọdọ̀ tó máa fọ àwọn abọ́. tó ti fẹ́ fẹ́ ọmọ ìbá ìyá ìyàwó mi ní problem. tí èso hospital bill ni wọ́n fi sànúra. bẹ́ẹ̀ ṣe ronú yẹn ní láìpẹ́. mo use mẹ́tẹ̀ tí ọba fi sáfẹ̀ máa fún tọ̀. tí mo bá ti lọ mú lẹ̀ ní gbòòrò ayé àwọn tí ń kọ̀yà fún mi. àwa gẹ́gẹ́ sọ kọ̀yà. adigun alápò mi. àwọn ọlọ́pàá kankan o. ilé tó ní lára àtẹ́ni máa ṣe dáadáa kí ni mo fẹ́ máa ṣe. ní kẹ́ ìsọ̀rọ̀ báyìí ẹ̀ ń kọ́ fọkẹ́sán náà mi. omi kò sọ́kùn lónìí lé ẹ ń já làwa sí o. alárọ̀ kan àjẹrẹ̀bí. wẹ́rẹ́ ìtìkì o. wọ́n fi tòbí náà làwọn àwọn náà fẹ́ sọkùn bá bí ó ṣe padà. ọmọ sì kí báyìí ẹ jẹ́ ń ṣe ráìsì fún. lórí akọ́tì ẹ̀ pọ̀. mi ì ṣe mékọ̀. ìfapá ló ń tẹ tó kọrù lẹ́yìn èèyàn náà bá gbé ọrọ̀. bàbá yìí ṣeré sẹ́ẹ̀sì ẹ̀fẹ́rẹ́ ni. máa mi àwọn ọ̀rẹ́ mi ni wọ́n my friendship. but idiot yìí ó ló máa ń fà á náà àbúrí ẹ̀ dà tí ò wọ́n kèṣà. ó wọ́n lóore kó wọ́n náà kọ́ ni wọ́n náà jásí pé méjì bọ̀rọ̀ yálé tìyàwó ẹ̀yin
ṣe wù let's go ṣé ẹ̀yẹ ọ̀wá ọmọ bẹ́ẹ̀ ti ẹ̀ wà fún ìyá yín lọ́rọ̀ sọ. no kò fún mi lésì kí ló ṣe é lọ ṣé méjèèjì fẹ́ sọ mí di wèrè ni no kí ló ṣẹlẹ̀ lọ tó jẹ́ pé tí mi bá ti pariwo ẹ̀ ní dákẹ́ fún mi nulẹ̀. mo ti mẹ́ nígbà tí mo pẹ́ idiot yìí bọ̀ bí tó ṣe. ṣé wọn ọ̀dẹ ní ṣe ra wọn léṣe sí mi lọ́rùn. sọ̀rọ̀ ìdájọ́ wọ́n ṣe ń ṣe láti kékeré. What of you? Can you just go out now? kí o bẹ́ẹ̀ sọ èèyàn tó dé ẹtù tó lè sọ ìlú fẹ́ máa mo sì ọlọ́run máa ń gbọ́ tó bá ti fi iye dáa débẹ̀ rẹ̀ tí ìbá ti ní inú ẹ̀ ní àlùkò lè láwẹ̀ ìyá ẹ̀ ó tún ti pẹ́ láwọn òfẹ́ jẹ́ ni ara ọ̀dẹ̀ ó máa ń ṣe ìṣẹ́ ẹ̀ sọ wọ́n ọ̀dẹ̀ tí ìbí ọkọ̀ sẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ yín. ṣé bí ẹ̀yin méjèèjì ṣé bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ nǹkan tẹ́ gbójú bọ́ lọ́wọ́ àwọn òbí yín ni. My guest. Our guest. Really? Bàbá ọkọ mi, mo jẹ́ èmi ẹ̀mí mi ni. Bàbá ọkọ mi, mo jẹ́rìí omi yẹn lẹ máa mu. kí ni nù dé. Bàbá ọkọ mi má mú mi. omi alálẹ̀ kí ni bàtà yí ẹ̀jẹ̀ rẹ̀. wọ́n yẹ play ó tún ti tọ́lù sí ní púùlù ní ilé sọ́mi alálẹ̀. mi ò ní lọ àwọn méjèèjì yẹn níbi ayé. Ọ̀ni, èmi mọ̀ wípé méjì yìí fẹ́ ní ẹ̀kọ́ ló ṣe fẹ́. Ogun ìdílé kan ló máa tẹ̀lé rẹ̀. Wọ́n dẹ̀ ti dúró láti bẹ́ẹ̀ ja ogun yẹn tó máa lọ